ògo rẹ bà mí, ẹ̀rù ògo rẹ bà mí o. Ẹlẹ́ni ògo, onítẹ̀ ògo, aládé ògo, ọlọ́lá inú ògo, ẹlẹ́wà ògo, kìkìdá ògo ògo, àkọ́dá ògo ògo, ògo nínú ògo, aṣáájú ògo, ìgbẹ̀yìn ògo, ẹ̀rù ògo rẹ bà mí o. ẹ̀rù ògo rẹ bà mí o. ẹ̀rù ògo rẹ bà mí. ológo dídán. ẹ̀rù ògo rẹ bà mí o. Bàbá ológo. Ẹlẹ́ni ògo, tó ń fògo rọra. onítẹ̀ ògo, tó ń fògo gbọ́dá. aládé ògo, tó ń lògo. ọlọ́lá inú ògo, ẹlẹ́wà ògo, ẹlẹ́wà ògo. kìkìdá ògo, kìkìdá ògo. àkọ́dá ògo ògo, ògo nínú ògo, ògo. aṣáájú ògo, ìgbẹ̀yìn ògo, ẹ̀rù ògo rẹ bà mí o. ó ti ń gbé nínú ògo, ó ń ṣògo lórí ìtẹ́ o, ògo lọ́wọ́ láṣọ, ó lójú ògo ni, ẹ̀dá ọ̀run fògo fún àràmàǹdà ògo tó yí wọn ká, bàbá ológo jùlọ tó dáhùn gbogbo pẹ̀lú ògo. ó dáhùn gbogbo pẹ̀lú ògo. ẹ̀rù ògo rẹ bà mí. tewé bẹ́ẹ̀ tènìyàn ló dá ògo rẹ bà mí o. lúkúlùkù ló lògo. Ẹlẹ́ni ògo, ẹ̀rù ògo rẹ bà mí o. Ẹlẹ́ni ògo, onítẹ̀ ògo, aládé ògo, ọlọ́lá inú ògo, ẹlẹ́wà ògo, kìkìdá ògo ògo, àkọ́dá ògo ògo, ògo nínú ògo, aṣáájú ògo, ìgbẹ̀yìn ògo, ẹ̀rù ògo rẹ bà mí o. ẹ̀rù ògo rẹ bà mí o. ẹ̀rù ògo rẹ bà mí. ológo ẹ̀rù ògo rẹ bà mí o. bàbá ológo. Ẹlẹ́ni ògo, tó ń fògo rọra. onítẹ̀ ògo, tó ń fògo gbọ́dá. aládé ògo, tó ń lògo. ọlọ́lá inú ògo, ẹlẹ́wà ògo, ẹlẹ́wà ògo. kìkìdá ògo, kìkìdá ògo. àkọ́dá ògo ògo, ògo nínú ògo, ògo. aṣáájú ògo, ìgbẹ̀yìn ògo, ẹ̀rù ògo rẹ bà mí o. ó ti ń gbé nínú ògo, ó ń ṣògo lórí ìtẹ́ o, ògo lọ́wọ́ láṣọ, ó lójú ògo ni, ẹ̀dá ọ̀run fògo fún àràmàǹdà ògo tó yí wọn ká, bàbá ológo jùlọ tó dáhùn gbogbo pẹ̀lú ògo. ó dáhùn gbogbo pẹ̀lú ògo. ẹ̀rù ògo rẹ bà mí. tewé bẹ́ẹ̀ tènìyàn ló dá ògo rẹ bà mí o. lúkúlùkù ló lògo. Ẹlẹ́ni ògo. ẹ̀rù ògo rẹ bà mí. ẹ̀rù ògo rẹ bà mí o. Ẹlẹ́ni ògo, onítẹ̀ ògo, aládé ògo, ọlọ́lá inú ògo, ẹlẹ́wà ògo, kìkìdá ògo ògo, àkọ́dá ògo ògo, ògo nínú ògo, aṣáájú ògo, ìgbẹ̀yìn ògo, ẹ̀rù ògo rẹ bà mí o. ẹ̀rù ògo rẹ bà mí o. ẹ̀rù ògo rẹ bà mí. Túbọ̀ sún díẹ̀, kí ló tún ṣe é náà? Kí ló tún ṣẹlẹ̀? Kejì, ọ̀rọ̀ iṣẹ́ ti sú mi. I'm tired. Báwo ló ṣe wọlé? But at the same time, Túbọ̀ sún. O ò need láti parí ẹ̀ torí pé òun wá ṣẹ́ náà. Òun ò kàn lè jókòó kalẹ̀ náà, mi lè jókòó kalẹ̀ kí n máa wo. I'm tired. Wọ́n Túbọ̀ sún. O ò lè máa rìn kiri báyìí kò ríṣẹ́ o. Àti ríṣẹ́ nílùú wa yìí kò easy. Ìsídà kò ní owó ẹ̀ lọ́wọ́ tàbí kò ríyàn tó máa ràn ẹ́ lọ́wọ́ ni. Túbọ̀ sún. O ò need láti rò ó. O need láti take it easy. I know my God will do the best. Okay? Mo tẹ̀ ti rò tẹ́lẹ̀, owó tí dájú fún mi. Pé kí n fún ẹ ní 10, kémi náà dé mú 10.
babe. Ẹni tó bá fẹ́ jáde, please wá ṣe máa lè fi rí yẹn bí. Ṣé kò sí kọ̀ọ̀dé tó dá mi dúró? Orí kò wù mí. You say, ọ̀rọ̀ tá à ń wò yìí, iṣẹ́ ọwọ́ Ọlọ́run ọba ni. Tí ojú ayé dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. If you look at it, wàá rí pé ewé wa wà lẹ́yìn, ó fún wa ní òjìji. Ó ń cheat me. Orí kébì ò lè wò kí dáadáa without glasses. But now you can see, right? Of course. I think we're catching fun with this. Mo ní nǹkan tó wà important láti sọ jù báyìí lọ. For real? Yes. Okay. Omolara. Yeah. I've been to so many places. Mo ti rí káàkiri àgbáyé. Mo ti rókun, mo ti rí ọ̀sà. Mo ti rí ìlà oòrùn àti ìwọ̀ oòrùn, gúúsù àti àríwá. Ṣùgbọ́n mi ò róbìnrin tó dàbí tí. Will you marry me? Please. Don't say. Oh my God! 100 million yeses! Yes, 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 yes! Oh my God! Thank you! Oh my God! Oh my God! Oh! He just proposed to me! Yeah! Mọ́mí, ẹni tẹ́ sọ pé ẹ fẹ́ mọ̀ òun mo mú àpò yín Ọlámilékan, ọ̀rẹ́ ẹ̀ ní Uncle Dayo. I customer. Ṣé dáadáa ni? Gbogbo ilé ńkọ́? Àlàáfíà ni wọ́n ṣe. Mọ́mí àti dájọ́ mi. Àlàáfíà ni wọ́n wà mọ́. Lóòótọ́ ni èmi ni mo sọ wípé kò yọjú sí mi. Nígbà tó ti jẹ́ pé yé mi wípé òun ti ní ọkọ àfẹ́sọ́nà tó ń fẹ́ ló dá. Ṣé ó yọjú sí mi o? Torí pé wọ́n ní ojúkòrò kí ojúkòrò jẹ́. A dúpẹ́ pé àfojúríra wa láyọ̀ àtàlàáfíà. Iṣẹ́ kí ló ń ṣe lọ́wọ́? Mo ṣiṣẹ́ ní company kan wà, ẹ̀ ń gba sálárì ọ̀rẹ́ mi. Ó dàbẹ̀. Ìdí tí mo fi béèrè ni wípé ṣé orí ọmọ náírà tó wọ̀ yìí kì í ṣe ọmọ tí ìyá gbọ́dọ̀ jẹ rárá. Ìyá gbọ́dọ̀ jẹ ojú kan pa ojú pẹ̀lú. Àtìgbà tó ti wà kékeré ẹbí gbọ́ngàn ti ń tọ́jú ọmọ mi tí mò ń ṣọ́ lọ́wọ́ tí mò ń ṣọ́ lẹ́sẹ̀ torí mi jẹ́ kó pọ̀n lọ bọ́ sí ọwọ́ ọkùnrin kan ṣáà mi ò fẹ́ bẹ́ẹ̀. Òun náà dẹ̀ jẹ́ ọmọ tó jẹ́ ọmọ tí ò ń ṣonírànù. Ìyẹn ni mo ṣe ní kó mẹ́ni tó bá fẹ́ fẹ́ wá kájíjọ ríra wa kájọ sọ̀rọ̀. Dàbẹ́ mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́. Ṣé o kàn fẹ́ bá Lára ṣeré ni àbí o fẹ́ fẹ́ kankan? Mọ́mí, mo nífẹ̀ẹ́ Lára. Òun fún rẹ̀ dẹ́ mọ̀ pé mo nífẹ̀ẹ́ òun dénúdénú. Torí náà mo ní mo ṣetán láti fẹ́ sílé àṣírí rárá. Ẹgbẹ́ mi náà tó bẹ́ẹ̀, èmi náà fẹ́ bẹ́ẹ̀. Àmọ́ ọmọ ìlú wo ni? Ajá wà bó mọ̀ ṣẹlẹ̀. Nítorí pé ìdí tí mo fi ń béèrè lé ìlú wípé mi ìfẹ́ kọ́mọ mi fẹ́ ọmọ pátá. Mo fẹ́ kó fẹ́ ọmọ ìbílẹ̀ tó jẹ́ wípé wọ́n mọ ìyàwó tọ́jú dáadáa. Wọ́n mi ò yé. Òótọ́ ni wọ́n mi sọ. O mọ̀ pé mi fojú jọ wọ̀tí. Ẹ̀gbọ́n mi, mo mọ̀ fojú jọ wọ̀tí ni. Àwa tẹ́ ń wò ní ìwà ìbílẹ̀ gidi wa. Àdẹ̀mọ́bìnrin tọ́jú. Ọkọ ló ń faṣọ ló ń dáná ló ń ṣe obìnrin lé wa. Òbúrú inú mi dùn bẹ́ẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀, mo fẹ́ ká ṣe pápápá. Nítorí pé àsìkò tó wọ ẹ̀kọ́ tó lẹ̀. Ọwọ́ tó bá di dẹ̀dẹ̀ lè ṣo máa ń yá mi. Ẹ jẹ́ ká ṣe mọ̀mí-mọ̀mí.
kí n ti mọ̀ wípé ọkàn mi ti balẹ̀ ọmọ mi ti lẹ́ni tó ń fẹ́ nígbà tó bá dẹ̀ kàwé ẹ̀tàn àwa ṣe ti ṣọ́ọ̀ṣì nígbà náà. a dúpẹ́ lọ́wọ́ yín gan ní agbára Ọlọ́run iṣẹ́ máa jìnnà fún yín jẹ́ on behalf of Lẹ́kan àwa ṣe ìlérí kan fún yín wípé a ò ní gbanú yín jẹ́ lórí ọ̀rọ̀ lára lágbára Ọlọ́run. inú mi dùn gan inú mi dùn gan lágbára Ọlọ́run ẹ̀rọ abára ní ìkàlẹ̀ èṣù ẹ̀ṣẹ̀ kò wá níyà ẹ̀yìn méjèèjì inú mi dùn torí wẹ́ẹ̀ tí mo fẹ́ kó fẹ́ ọmọ mi náà ni. Mọ́mí, ẹ sọ pé fẹ́ sọ nǹkan fún mi. Olùṣe ọkọ mi lóòótọ́ ni nípa ọ̀rọ̀ ìwà àti Lẹ́kan náà mo fẹ́ sọ torí wípé Lẹ́kan ti ṣe gbogbo ètò tó yẹ kó ṣe lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ àmọ́ nígbà tí Lẹ́kan ti wá sọ wípé tó bá ṣe tán nílé ìlú lẹ́yìn méjèèjì ìjọ máa gbé pọ̀ ìyẹn ni mo ní kí n gbà ẹ́ nínú wọn mi ò fẹ́ kó ti torí ìyẹn kó máa rìn lọ́kùnrin àbí kó máa wùwà kó wà ní school fún ara ẹ̀ sì ó yẹ kó mọ̀ kó ti yàtọ̀ sáwọn ọ̀rẹ́ ẹ̀ torí wọ́n ti ládé orí kò yẹ kó máa ṣe báwọn ọ̀rẹ́ ẹ̀ nílé ìwé bá ṣe ń ṣe wọ́n ti yàtọ̀ sí wọn. Mọ́mí, ẹ̀yin náà mọ̀ mí náà pé ó tiẹ̀ tó di pé èmi àti Lẹ́kan bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wa ẹ̀ka irú wà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ mi wọn kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. ẹgbẹ́ orí sọ̀rọ̀tọ̀ ni mo kàn mọ̀ wípé ọmọ tí mo lè fọwọ́ sọ̀yà tí mo lè gbèrí ẹ̀jẹ̀ òun yẹn àmọ́ mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́nu ara ìyẹn ni mo ṣe ń bọ̀ sí nítorí wípé kò sí nǹkan tá ìmọ̀ ara tó ń wò tí ò lè lòyìn fún àmọ́ tí wọ́n bá ti wá rántí ọmọ ẹni tó ń ṣe tó ń rántí wípé ẹni tí mo fẹ́ fẹ́ yìí mo gbọ́dọ̀ tiẹ̀ bọ̀wọ̀ tiẹ̀ fún èyí mú ẹ ṣe ìwà ìyẹn ló jẹ́ kí bẹ́ẹ̀ sọ tí mo bẹ́ẹ̀ sọ lágbára Ọlọ́run kò ní ṣe lọ. Amen. All right, well, ẹ ṣé wọn. Hello, girls. ọkùnrin kan ẹ̀yìn àtìyàwó yìí ń ṣá tí gbìn bá fa ìkára wa tẹ̀lé. kí ló expect bó ṣe yẹ kó rí nìyẹn náà. Ẹ dúró, ṣé ti padà sẹ́kọ̀ọ́ nìyẹn? oh yeah because ọ̀la ni Monday ní láti padà síbi iṣẹ́. Ó tọ́ ni ṣá, mo ti gbà pé Monday Èkó kì í gbàgbàkúgbà. Iṣẹ́ lọ fi ń ṣe. bó ṣe rí gangan ni Èkó kì í gba ìgbàkúgbà. Okay, èmi sísú Ẹ láti. wo ọkùnrin kan, ṣẹ́rí tẹ́ bá ti dé kó ẹ ṣọ́ra fún ọmọ oníṣòkòtò lẹ́sẹ̀ tìrín yẹn o. Ṣé pé ìyàwó yín bó ṣe wà Èkó kí n bẹ́ẹ̀ ní bọ̀dì ṣeré mọ́nú ọgbà nítorí pé ó ti lọ́kọ. Ẹ bá mi sọ fún dáadáa o. thank you for trust me jare. All right, ó dàbọ̀. all right. àwọn ọ̀rẹ́ ẹ̀ fọ́ ni. Àwọn ọ̀rẹ́ mi protect mi. yeah. Wọ́n protect interest mi. ṣé o láago ẹ lọ́wọ́ ṣá wo time tó ti sọ fún mi pé o bọ̀ wo time tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ sí. bọ́dá mi má bínú ọkọ̀ fi pé ká ya 1 or 2 places ká tó máa bọ̀ ní sà. ẹ ká sí sá kí ló ṣàrà. bọ́dá mi ọkọ̀ àfẹ́sọ́nà mi tẹ́ ní kí n mú àárín ni. ọkọ àfẹ́sọ́nà mi sà. ọkọ àfẹ́sọ́nà yẹni. Túbọ̀sún Adébòmí ni sà. Túbọ̀sún Adébòmí. no sà Túbọ̀sún Adébòmí. Túbọ̀sún Adébòmí. ohun tí mi bá ẹ sọ tó. orí fóònù tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó gẹ̀tẹ̀. kejì kí ni problem ẹ. èmi rò pé ọmọ tó bá jáde nílé ọgbọ́n ó yẹ kí ọgbọ́n yẹn wà lórí ẹ̀ dáadáa. kí ni túmọ̀ gbogbo ilé ètò ọ̀ṣẹ́ ò ń gbé ọkùnrin kan káàkiri lórí ọ̀kadà by this time of the day kò níṣẹ́ lọ́wọ́ kò ní nǹkan kan tó ń ṣe ẹ̀ẹ́dẹ̀ jọ rìn káàkiri kì í ṣe ọkùnrin tí wọ́n mi sọ wípé kò níṣẹ́ kan tó ń gbé kiri ni ṣé nǹkan ni. bọ́dá mi kéde máa wo HND holder ni torí ẹ̀ náà mo ṣe ní kí báyìí kẹlẹ̀ lọ. HND holder ò ní iṣẹ́ lọ́wọ́ HND holder tí ò tí ì ní iṣẹ́ lọ́wọ́ tó fẹ́ má rì dandan ni ṣé téèyàn ò báyìí tí ò rẹ́ẹ̀dì ṣé èèyàn rẹ́ẹ̀dì ni ó dẹ̀ ní kó jókòó ara ẹ̀ jẹ́
èyí tó jẹ́ ọkùnrin láyé ìsìn gan wọn ready láti fẹ́ obìnrin kan sílé tó máa jẹ́ liability fún ayé wọn kábọ̀n torí ìwọ tó jẹ́ obìnrin ṣé ló máa gbé ọkùnrin kan lórí mi ò wá nínú iṣẹ́ lọ́wọ́ tó máa jẹ́ kó lọ́wọ́ máa bọ̀ tó bá ti di kó délé tán or what are you saying? kì í ṣe pé mo pariwo lé ẹ lórí mo fẹ́ kó mọ ètò ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ni èyí tó bá jẹ́ ọkùnrin ló ń fún obìnrin lówó ọkùnrin ló ń tọ́jú obìnrin kì í ṣe obìnrin ló máa gbé ọkọ ẹ̀ lórí ọ̀kadà káàkiri tó máa ní wọ́n ń yálé ẹ̀gbọ́n kan káàkiri láti wá owó tàbọ̀ ń wáṣẹ́ no kò sẹ́nibọ̀dì tó rẹ́dì láti fún èèyàn kankan níṣẹ́ ń sìn self employment everybody ń wà ni wọ́n ń ṣe ok abo get me wàá ronú kí ni nǹkan tí mo lè ṣe kí n ta ilé ìsílẹ̀ ó máa mú owó wá bá generate owó fún rẹ ni kì í ṣe pé wàá máa rẹ́dì àti gbé fáìlì kan káàkiri níbo kò sáyé ẹ̀ mọ́ náà please mo kò get what mo sọ. and you. ẹ sà. well ó máa ń parọ́ kan mọ́ ẹ̀ ó ní HND ọ̀dà ni ẹ́. no kò parọ́ sà HND ọ̀dà ni mí sà. anyway mo ti sọ pé kò ń padà wá rí mi ná òun mọ̀ pé o àǹtí wọ́n bá dẹ̀ máa tẹ̀lé ajẹ́ pé òun máa ráyè wá ń jọ yẹn ìwọ ọkọ ẹgẹ́tẹ̀ kẹjọ wa. God bless you sir. tó ń ti ní interest láti fẹ́ yẹn kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe mi lè disturb ẹ̀yin méjèèjì gbogbo agbára tọ́lọ́run bá dẹ̀ fún mi láti sà náà má sà lórí ẹ̀ torí ojú tí mò ń wo ìmọ̀ rẹ̀ pé ó yẹ kó sèso dáadáa. ẹ ṣe gan ni sà. ó wò lè rí kẹ́kọ̀ọ́ lọ́gbà lọ́wọ́ tèmi lẹ́nu. ó àbùdá mi náà. ó di Friday ṣé Friday ti pẹ́ jù. ó di Friday. yóò dà wọ́n sà. ṣé o ti ń bọ̀ lọ́nà tó fi bá mi sọ̀rọ̀ ní fóònù? Actually bó ṣe bá mi sọ̀rọ̀ láti ẹ̀rọ ní kò pè mí mo kàn rọra gbé báyìí ni mo ń bọ́ nílé ṣeré àti ẹ̀rọ ọ̀fùkọ́ àwọn guys kan ló ń invite lọ síbẹ̀ wọ́n ti wá fún mi ní drink kan ní tiẹ̀ mọ́ you understand mo kàn ń ṣe fún mi ní drink yẹn àṣé àwọn ohun burúkú yìí wọ́n ti mix ẹ̀ pẹ̀lú nǹkan kan mo ṣáà rí pé mo ń fi òbá kan wọ́n mi ṣe bákan ṣe bákan ọmọ torí ẹ̀ mo ṣe ní kí n máa bọ́lẹ̀ kí n má lọ fall into stupid temptation. ṣùgbọ́n títọ́ mi ẹ̀mí láti lọ sùn nílé ni náà lọ sí nílé lọ sùn má lè gbé báàgì wọlé èmi gan láti rest bó ṣe ń dé láti ibi iṣẹ́ ni o ti ráṣọ mi orí ibi tí mo ti pè é náà ni mo sùn sí náà lọ sùn sí nílé máa bá ẹ. mo jẹ́ ká jọ lọ ojú. Lára lọ sùn sínú ilé ọkọ kí ló fẹ́. àní wọ́n tí yẹn ó ṣe mí bákan mi mọ bí. Lára náà ó ti yé mi mo mọ nǹkan tó fẹ́ ṣùgbọ́n èmi mọ nǹkan tó fẹ́ àyìnkan tó fẹ́ yẹn kò possible lálẹ́ mi ò lè fún ẹ kọ sórẹ́ mi. mo lórí ẹ̀ ló dẹ̀ ń wò mí bákan ṣé kí n máa parọ́ fún ẹ ni èmi náà ṣe dé láti ibi iṣẹ́ ni ó mo ṣe wà náà mi ò tí wẹ̀ mi ò tí ṣe anything ó rẹ kò possible tó bá dẹ̀ kó lè máa dúró padà síbi tó ti ń bọ̀ padà síbi tó ti ń bọ̀ ó simple náà ó rẹ̀ mí ṣé o máa jẹun lókè mọ́ lórí ṣé mo wá para mi. máa sọ àwọn máa kí àwọn máa ṣe kí wọn wà lómìnirin tó kù ṣé kí n para mi ni o fẹ́ fagídí mọ́ ẹṣin lọ sódò kó fagídí mú mi ni. ọ̀gbẹ́ni mo ti ṣáyé ẹ mo ti ní mo fọn tí ǹjẹ́ kò ní orun kó mo ti ṣáyé ẹ kó ní ní ti ń yíṣá. àǹtí. ó ṣe mí. ọtí ẹ̀ṣẹ̀rẹ̀ ni ẹ̀ṣẹ̀rẹ̀ ni ọjà yẹlẹjà kí ló fẹ́ yẹ ṣe fẹ́ náà mi. a máa gbé ma jẹ. wá ṣe kí ni wọ́n bí ẹ̀dá tó máa ti fi bá ṣe ìjà. lábẹ́ mi ránṣẹ́ jọ. olórí ọ̀rẹ́ yẹn. mi ò ránṣẹ́. ẹ̀yin náà ẹ̀ ń lẹ jẹ́ kí n jọ sísẹ́ ní ẹlẹ́ni lára ṣiṣẹ́ mi ń bá yín mọ́tì ni èyí ló ṣì wọ̀nyí. àǹtí
àǹtí ẹjọ́ tó lọ́lọ́ ẹ má bínú ẹjọ́. àǹtí ẹjọ́ ẹ má bínú torí Ọlọ́run ṣẹlẹ̀ kì í ṣe pé èmi náà nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ kì í ní o bá wọn mọ anything káwọn wèrè yẹn tó wá bu ọtí síwájú mi I don't know bí mo ní ìmọ̀ pẹ́ nkọjá tí mo fi dà ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú. ẹ ṣọ́. mo sọ àmọ́ ní bá wọn mọtì. ẹ bá wọn mọtì ọtí ẹ̀dẹ̀ tọ́ sí mi lára. ẹjọ́ torí Ọlọ́run. honestly ọ̀run kò dùn mí o tí bá ní kò dùn mí rọ ni mo pa o. ẹjọ́ I'm very sorry. ẹ má bínú. kéèyàn máa mọ̀ sí kí gbogbo àríyàn máa ṣe báyìí rántí. sorry ẹ má bínú ẹjọ́ ẹ gbà ẹ lè wọ́ bí kẹ́ change kẹ́ clean up ẹ má bínú I'm very sorry. ẹ ṣé. ẹ ṣé. Auntie, ẹ má ti change, ẹ má change. Ẹ má bínú ní packing shirt ni, èmi náà fẹ́ mo ra mi bọ̀ ẹ lè lo kẹ́bí change. Ẹ má bínú ẹjọ́ tó rẹ̀ náà, I'm very sorry. Ẹ ṣé gan. Thank you. I wasn't even expecting this. Ẹ ṣé. Brother, ẹ ṣé gan, mo appreciate. Eléyìí ni tó wẹ̀, ẹ mú wa. Ẹ jẹ́ kí n bá yín fọ eléyìí tí má bá yín fọ, I will be able to máa bóyá kí n gba contact yín àbí kí n mú wá sílé àbí kí n wá gbà. Ross kò lè tó yẹn. Àgbà nọ́mbà yín wá fún mi. No, kò lè tó yẹn náà. Just to talk. I'm very sorry, má bínú. No. Ẹ ṣé gan, mo appreciate ilé tẹ̀tẹ̀ ti ṣe yìí. Òun ló ń jòun. No, I'm fine, thank you. Anyway, túbọ̀ sí lórúkọ ìsìn. Ọmọlára lórúkọ mi. Nice to meet you. Okay, it's a pleasure meeting you. Ẹ jẹ́ kí n máa ń gbé báàgì yìí. Kí n máa ń gbé. Túbọ̀ sọ. Ẹ̀wà fún mi láyé jẹ́ kí n lè ráyè bá Túnjí sọ̀rọ̀. Rárá, mo wọ̀ ní kí n wọ̀ ya kí n. Mi ò mọ̀. Ìyàwó ẹ̀ ń kọ́. Dókítà ẹlẹ́gbẹ́ ni Bímbọ́. Ẹlẹ́gbẹ́ ni Bímbọ́. In fact, kí ẹ̀yin àti obìnrin kẹ má lè fẹ́ jọ kí nǹkan kẹ́ẹ̀kọ́ jọ ṣeré níta àwọn ọgbà ìwọ́n bá ti mú ní tí ọwọ́ yín bá ti kan irun Bímbọ́. In fact, Bímbọ́ máa lose control. Bẹ́ẹ̀ bá fẹ́ bá ṣe anything níbẹ̀, Bímbọ́ máa yẹn. Ìdí tó sọ pé ẹlẹ́gbẹ́ ni wọ́n jẹ́ kí n sọ fún ẹ ṣé rí obìnrin bí wọ́n ṣe wà yẹn gbogbo wọn ni wọ́n ní weak point you understand obìnrin mi tí ò gbọ́ tí ètè ọkùnrin bá lè kan ètè ẹ̀ lásán kiss àti lójú ẹ̀ pé o ti weak ó fi ń pè ní weak point ìmí tí ọkùnrin bá di ọwọ́ ẹ̀ mú lásán tó bá gbúrò ọwọ́ ọkùnrin látẹ̀lé ọwọ́ ẹ̀ máa weak ṣé ń gbọ́ mi ìmí lásán tó bá dì mú jù ó ti weak ifun gan obìnrin máa sọ pé tí ẹ bá wọ ẹyin ojú ẹ̀ jù kẹjọ máa wọ ẹyin ojú ara yín tó bá dé level kan kò yẹ yín weak point náà ń pè é ó lè yẹ kí gbogbo wa tí a jẹ́ ọkùnrin kí a súnmọ́ ìyàwó wa dáadáa kí a lè fi máa mọ weak point ẹ̀ ìyàwó ẹ̀ ò kì í ṣe ẹlẹ́gbẹ́ ẹ̀ ó study ẹ̀ ní kò yẹ every woman on earth ó ní weak point ẹ̀. Doctor, okay, ó lè gbé nature Bímbọ́ ní ìyẹn sí. Nature Bímbọ́ ní ìyẹn kò yẹ that's good kò yẹ sórí àìkí mọ ìyàwó ẹni dáadáa ó ti tú ọ̀pọ̀lọpọ̀ ilé kò yẹ and tí a bá fi ara balẹ̀ study ìyàwó wa ìgbà míì ọkùnrin máa wò wípé onínàbì níyàwó tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ you understand tí ẹ bá fara balẹ̀ jókòó ti ìyàwó kẹjọ máa sọ̀rọ̀ lóòrèkóòrè
ẹ mọ wípọ̀ díẹ̀ tí wọ́n pè ní master key tẹ́ bá ti ní marriage yìí máa wà lóyún fún mi tó yẹ pé ẹ̀yin gan ẹ̀ mọ̀ wípé ìṣẹ̀ṣẹ̀ máa rè é do you understand so ẹ máa yẹ kí nǹkan tí ó tó nǹkan kó lọ da rẹ̀ ní agbádá náà wọn ṣayé bẹ́ẹ̀ o ṣùgbọ́n tètè lọ bẹ ìyàwó ẹ̀ kó o fà á mọ́ra bẹ́ẹ̀ dáadáa nǹkan tó bá wọn kò ń fẹ́ ṣe fún lẹ́yìn yẹn kẹ́ méjì wá rí mi mo ní ọ̀rọ̀ tí màá bá yín sọ. màá tètè lọ ọmọ inú ìfẹ́ ṣe àtúnṣe sàn. Yeah. Hold on. Ibi ni wọ́n wà wo a rí àbùkún lẹ́nu. Níbo nìyẹn? Lára ń kọ̀. Lára ló pè bẹ́ẹ̀. Lára tó jẹ́ pé ajá àgbòrò ni ọmọ yìí. Kí ló dé kí ló ṣe? Lára ní pé ká tẹ̀lé òun jáde lẹ́nu a dẹ̀ tẹ̀lé jáde ló bá náà fẹ́ yọ̀dọ̀ boyfriend òun kóun sọ fún nípa birthday òun tóun fẹ́ ṣe ó tán òun tó bá rí bàtà débẹ̀ kí ló ṣẹlẹ̀ gan ẹ sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. o lè bí pé Lára dẹ̀ fi èmi àti Tolú lẹ́sìn tí rùn ó dẹ̀ wọnú bedroom lọ pẹ̀lú boyfriend ẹ̀. What? Ìyẹn Lára náà ẹ jọ̀ọ́ kí lẹ wá ṣe. Jọ kí ni ká ṣe ọ̀rẹ́ mi ká sọ̀rọ̀ di referee ká máa wò wọ́n títí tó máa fi ṣe tán ìbínú tí ẹni Liz fi jáde ẹnu ọ̀nà ni mo ti ń lè mú ọmọ òṣì tó yẹ pé ajá àgbòrò yẹn. Ṣẹ́yìn mo sọ fún yín o ọ̀rọ̀ ọmọ Lára yìí fẹ́ àmójútó gidigidi gan ni o à ń pè ọ̀rẹ́ yìí lówè ó ti lárónú báyìí o. ṣó ti ẹ̀rí ní èmi Lizzy o mi jẹ́ bó mo lọ sí ròde ìbànújẹ́ báyìí mọ́ láyé mi. èmi ni mo fẹ́ lọ. ṣé ilé sọ ó lè pọ̀ lọ́la. àbí mo ti lọ ni. ẹni sùúrù o. ọ̀rọ̀ contract totally ó ti ń fún mi ní concern gan ni that for some days now we really get around torí I really avoid láti lose contract yìí àbí kí lẹ feel ẹ̀yàn rẹ̀. torí bó ṣe ń ro ẹ̀gàn lèmi gan ro tó ọ̀rọ̀ ẹ̀gàn ó ń dàbí lọ́kàn orúkọ bí gbìyànjú ìjọ ju tẹ̀ méjì lọ lẹ́nu mẹ́ta ìtorí pé bó ẹ̀gàn mi get agbára tọ̀ lórí ọ̀rọ̀ yẹn ṣé ọ̀rọ̀ yẹn torí contract ẹ̀ ní dẹ́kẹ̀rẹ́ olùmọ̀gbà lọ sí next level bó ṣe ààrẹ gbúdọ̀ fíìlì ẹ̀ o ó yẹ ká bí sọ parí contract gbà so wọ́n tẹ́lẹ̀ kọ́ wà níbẹ̀ ní pé gbogbo agbára tàbá lè sà babaláwo ni o oníṣègùn ni o lọ́la fà ẹ̀jẹ̀ káàrin o ká lè ní contract gbà o tàbá gba ọmọ ìyá mi gbọ́dọ̀ máa wá ókè o ṣọ́ọ̀ mi yé yín àbí kí lè ti fi náà. ọ̀rọ̀ pàtàkì ní James sọ̀kalẹ̀ náà èmi ò bá suggest pé kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ká raise a sum of £1 million a lè fi ṣe ájò lórí iṣẹ́ yìí àbí Yorùbá náà ló máa ń pé ojúbọ̀rọ̀ báyìí kò ṣe gbọmọ lọ́wọ́ ìkòrò àbí kí lẹ ti feel. ó mo reason sí nǹkan tẹ́ mi lè sọ in fact òótọ́ ọ̀rọ̀ lẹ sọ ṣe rí níbi táwa bá ọ̀rọ̀ dé yìí irú owó tẹ́ sọ yìí ẹ̀yẹn kò fẹ́ mi kémi fi rìnrìn àjò kan tí n bá rìnrìn àjò yìí tí n bá dé mo mú dá yín lójú wípé contract yìí ò ní yẹ̀bọ̀ lọ́wọ́ wa tiwa ló máa jẹ́. you see now n bolo forúkọ sí tẹ́lẹ̀ so ló ṣẹlẹ̀ ń sin pé owó èmi àti Tolú lọ́la ó máa kàn lára ní sọ̀rọ̀ mi yẹ bẹ́ẹ̀ so Tolú ọ̀nà pé ṣé kíní tó bá lọ bọ́ sí pẹ́rẹ́ àti bọ́ sáyé nìyẹn o. má máa sọ méjì lọ́rọ̀ àní ẹ má máa fi òdi ọ̀rọ̀ sọ̀rọ̀ sínú ayé wa sọ́kò ti bọ́ sí ẹ kàn jẹ́ kémi lọ kí n dé ni ẹ mọ̀ ẹ pé dídùn lọ́sàn máa ń so problem ó dá mi lójú tọ́pẹ́. tó bá rí bẹ́ẹ̀ bí iṣẹ́ kan ò bá pẹ́ ni ẹnìkan ò bá ṣẹ̀ṣẹ̀ so ẹ jẹ́ ká tètè lọ arrange àmì. brother brown ẹ ti fẹ́ mú èyí. ẹgbà mi fẹ́ ẹ̀yàn rẹ nù. kí ló kó sí mi yẹ gẹ́gẹ́ bí ọtí tó wá tàn nígbà jọ ṣé ọtí fún mi ànílé ayé ẹ̀ tó bá bá mi try ẹ̀ ọ̀tọ̀ ní rọ́bìṣì wò lè dàbẹ́ ẹgbà mi ẹ̀yàn rẹ nù. kọ́mọ ṣí kiri fún mi jọ kó gẹ́ra fún wájú mi. owó ṣe ń gbọ̀ wá bí sọ̀kọ ẹnu ẹ̀ kì í fi mú. Ọmọlára ṣé ló dàbí kí a máa kúrò ní òótọ́ àti ìlú. jókà ní ìjọ. mo mọ̀ pé mo máa ń gbádùn ẹ gidigidi
mo máa ń gbádùn ẹ gidigidi gan ni tí kì bá ṣe pé bóyá torí pé o ti marry ó yẹ kí n fẹ́ tán pátápátá ni. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ mo lè express bí ẹ ṣe dùn tó. mo mọ̀ pé aláwàdà ni mo bá yín láìpẹ́. ọ̀rẹ́ mi ṣe fẹ́ máa wọ́ ẹ̀yin guest ṣé lóòótọ́ ni rúmọ̀ tí mò ń gbọ́ nípa rárá nínú ọgbà lẹ́jọ́rẹ́tì. báwo màmá kí lẹ tí wàá gbọ́ nípa ọ̀rọ̀ lára tó ń gbà yín lórí. ṣé kò ní ò tí ì gbọ́ wàláì màmá ẹ̀ tí ì gbọ́ nǹkan. ṣé mo ti lọ́ra ti di champion ní gbogbo wa ló mà ṣé ẹni tó yẹ pé ẹ̀kan péré ló ń wálé wá sọ láàrin ọ̀sẹ̀. in fact mama jabo rọra yìí ó ń jà lẹ́nu bí mi ò lè bí ibẹ̀. dúró náà kí ló bọ̀ ọ̀rọ̀ jà yín lẹ́nu tí ó di ìkan ṣé fẹ́ sọ fún mi pé mọ̀ pé tí yorùbá ṣẹ̀ṣẹ̀ lajú àlàsódì ló wọn máa lajú sí i. àmì ò tí ì bìlú ìfún mi màá ní láti fojú kan rárá fún mi lára ó yà ní ọjọ́ Mama Cha. dúró bẹ́ẹ̀ lára náà ló ṣe pé àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ pé kí ló kọ́ rẹ̀ sí iná kí ló wò. Mama Cha ẹ jọ àwọn olè sọ pé wọ́n sọ̀rọ̀ mi nù àwọn wo ló sọ̀rọ̀ mi Mama Cha ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kó máa sọ lọ ọmọ òun yẹn ọmọ tí wọ́n ti àwọn ọmọ máa ti jẹun lọ ẹ jẹ́ kó máa sọ lọ ẹ jẹ́ kó máa sọ lọ kí ló ń sọ̀rọ̀ mi fún torí mo ti le jù wọ́n lọ Mama Cha ẹ̀yin ò kí máa ń gbọ́ ni tí ọmọ kékeré bá kọ́ṣẹ́ lọ́dún ọ̀gá ẹ̀ ó tún máa ṣe kíni ó tún máa mọṣẹ́ jọ̀gá ẹ̀ lọ ni àwọn ló kọ́ mi níṣẹ́ mo dẹ̀ ti mọṣẹ́ jù wọ́n lọ kí ló tó máa ń bí ó ti wọ́n mo ṣe ju àwa tí a kọ́ ẹni ṣe lọ ìwọ náà wo nǹkan tó wọ̀ ṣé mo lọ àbí kan lè wọ orúkọ tó wọ̀ yìí. kí ni mo wọ̀ ẹ jọ kí ni mo wọ̀ tẹ́nìkan ò wọ̀ rí àwọn eléyìí wọ́n bẹ́ẹ̀ gan-an. ọba àtòtọ̀ àti pé ẹ̀ta akọ́níkà tó ṣèkà tí ní ẹ̀tí wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó bá lè fẹ́ mi fún eléyìí ti pọ̀ jù àwọn àyè ẹ̀ tó bá ń gbogbo àgbègbè ṣe tẹ́lẹ̀ ó ti gbàgbé ọkọ ló wà ní tó bá lè fẹ́ ṣàlẹ̀ wá ṣe níwọ̀n wá ó ti marry now ó kì í ṣe single now you are married. I don't even know what I'm doing here in the first place. Mo ń bọ̀ láti níbì kan tí mo ti lọ ní nice time and fun dẹ̀ ṣì kù ní ìgboro tí mo ṣe fẹ́ catch. Lára ọmọ Lára. ewu èmi ti sọ fún mi lọ́wọ́ ti di egungun ẹja tí ò ṣe ká mọ́ àfi táwa máa rún wẹ́wẹ́ lókù. Kí ló jọ yín lójú nípa ọ̀rọ̀ Lára o ṣé ọ̀rọ̀ Lára ló ń yà yín lẹ́nu ọ̀rọ̀ Lára dàbí omi pàṣẹ tó kọ wípé wọ́n pé kó wá jẹ́ ń bẹ̀ fún kí wọ́n tún wàásù pé kó wá sọ òwò ìwà tó sọ òwò kọ́ bẹ́ẹ̀ ni oríbó gan-an. Àkú oríire náà o àkú oríire ó ga o ó yà mí lẹ́nu mi ìbílẹ̀ ìpàdé win contract ó ti lose ó gan lórí contract bẹ̀rẹ̀ mi ìbílẹ̀ ìpàdé win ni pẹ̀lú fọlọ́wọ́n bá. ó lágbára fast nígbà tí mo ṣe kọ́kọ́ gbọ́rọ̀ contract lórí fún mi inú mi dùn débi pé díẹ̀ báyìí ló kù kí mọ́tò mi ní accident. ìṣòro gan-an torí pé ṣé kò yẹ kí wọ́n lè jáwá sí pé àwọn ọmọ báyìí ló gbà wọ́n àwọn mẹ́ta àjù báyìí lọ́nà àwọn àjọ ń ṣe wọléwọ̀dé àjọ ń jẹ àjọ mú ní kú àjọ kó àìwọ̀ àjọ gbà ní fọ̀nà àwa náà nà àwọn. ó lágbára o èmi náà ń wò pé kó má sì fi ọ̀nà bí tí ń ṣe ń lọ fún wa kó dáná pé kó rí bẹ́ẹ̀ náà pẹ̀lú ọdún tá a ti wà ti pẹ́ náà ó ti gbàgbé ni. gbogbo àtótónu yín gan ti yé mi báyìí kí ni nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ. ta ni ọmọ gbọ́n ká fi ọ sẹ́nu ká wá tì síbò náà rí síbò wá rí
yẹ kó yẹ jù bẹ́ẹ̀ lọ náà jáwá sí náà káwọn náà lè mọ̀nà ọ̀tọ̀ náà. ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ní ìsìn ṣe rí bí tẹ́ fojú sí ọ̀nà ògbàbẹ̀ o nǹkan tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ẹ̀mọ̀ láti ọdún tá a ti ń jọ ń rìn ó yẹ kẹ́ ẹ mọ̀ yín pé mi ò lè dá ọwọ́ wú lẹ́yìn yín mi ì lè ṣe kankan lẹ́yìn yín kò síbi tí màá rìn sí tẹ́ ẹ̀ ní mọ̀ ẹ jẹ́ kí nǹkan máa yé yín báyìí mi ì nílé babaláwo mi ì nílé aláàfáà tàbí wòlíì tí mò ń lọ nǹkan tí ò kọ yé yín mi ò yé yín o mo dẹ̀ bílí kò máa tó yé yín. ọ̀gá àbò òdìgbọ́ kí n sọ náà. lágbára o mi ò tí ì bìlíìfì yẹn o ṣó possible ṣá ṣó possible mi ò tí ì gbà yẹn gbọ́ pé because gbogbo máa mi ti pé bí a oníyàn kọ́ tẹ́gbọ́n bẹ́ẹ̀ ṣiṣẹ́ ni mo má lè fi àwọn ọbẹ̀ wọn wá. bí mo ṣe sọ wọn ní tí ò yé yín àtò yé yín máa wá já yín tán ó wá pín pé mo ní ọmọbìnrin kan tèmi àti ẹjọ́ ń ṣe wọléwọ̀de ṣe rí ọmọbìnrin yìí kò sígbàkigbà tèmi àti ẹ bá ti jọ ní àjọṣepọ̀ gbogbo nǹkan mi máa ń dán mọ́rán ó máa ń lọ déédéé nǹkan tí n bá ti ń dáwọ́lé báyìí ó máa ń bọ́ sí mi mo wá wò pé ọmọ yìí bóyá tèmi àti ẹ bá tún jọ ní àjọṣepọ̀ lórí ọ̀rọ̀ kọ́ńtrákìtì tá a fẹ́ gbà ẹ̀ Ọlọ́run á jẹ́ kó bọ́ sójú ẹ̀ Ọlọ́run dẹ̀ wá bá wa ṣe ó ń ṣẹlẹ̀ bó ṣe máa ń ṣẹlẹ̀ because mi ì lè káyè ìgbà tí mo ti try yẹ tí mo dẹ̀ rí pé positive ló máa mú jáde. Just like that. Yes, just like that. ọ̀gá o nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni pé ọmọ yẹn ó yẹ kí á invite ọmọ yẹn ká lè fi ẹ̀mí ìmọ̀re hàn fún ọmọ yẹn. ó dà bẹ́ẹ̀ ó dẹ̀ wá dà báyìí ṣe rí ọmọ yìí náà fọkàntẹ́lẹ̀ ó ti wà eager láti meet ẹ̀yin ọ̀rẹ́ mi opportunity kan wá ní next month ní birthday ọmọ yìí gbogbo nǹkan tá a bá ní tá a bá fẹ́ fún ká fi sígbà birthday ẹ̀ so a lè present ẹ̀ ní nǹkan tó máa jọjú tó máa wú lórí. opportunity nìyẹn náà láti lè fún pàtàkì fún ṣọ́ọ̀rù yìí a lè fún ní nice gift ọ̀ ẹ̀kú tó wà òkè àgbẹ̀kọ̀ lóko sí wàhálà ìgbé jẹ́ nìyẹn so ìwọ jẹ́ ká lọ kọ́ ṣe já lọ celebrate já lọ. ó lágbára ọ̀rẹ́ àgbà tí àgbèrè ṣẹ́ di ọlọ́rọ̀ ó ga ọ. kú fúnra ẹ̀. kí ló dé ìwọ kọ́ kú fúnra ẹ̀. ìwọ kọ́ olú lọ́dún mi lọ́dún. ìwọ kọ́ olú Fálànà ẹ tiẹ̀ ẹgbẹ́ méjì lè fi tọ̀ lẹ́yìn. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Lara. Happy birthday. Happy birthday. Happy birthday to you. bá wọn bá títà wáyé mo ti ń lọ bí ọlọ́jọ́ bí wàláì ọjọ́ bí tèmi ọlágbára àbí kejì mi kí lọ ní mo wí. ọlárinrin ṣe rí bá ṣe gé àkàrà òyìnbó nísìnyí wàláì orúkọ ọmọ ọlọ́jọ́ bí láàbì gé àkàrà òyìnbó ẹ dákun ẹ bá dìde lórí ẹsẹ̀ yín ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa thank you ẹ bá pàtó kúlẹ̀ tó ká. nígbà tí àwọn bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ orúkọ ọmọ ọlọ́jọ́ bí 1 2 3 O N gbogbo àwọn ojú tí mo wó bí àwọn ojú èèyàn ńláńlá àwọn ojú èèyàn pàtàkì ọjọ́ ìgbógé ilé mọ́ rí ọlágbára ó kú yàrí ní ẹjọ́ ọdún báyìí láì lọ́jọ́ ń solókùn rárá torí bẹ́ẹ̀ báwo èèyàn ńlá ní pàtàkì náà ni wọ́n ṣe owó ńlá ọláwọlá oníyà bí oníyọ ọlá rẹ̀ gbọ́ ìjáde wọ́n mú wá fọmọ lọ́jọ́ bí ẹjọ́ ní kíákíá ẹjọ́. ẹ ṣe orúkọ tèmi ni Ọlátúbọ̀sún Ọlálérè mo ní àǹfààní láti sọ fún gbogbo ìjókòó yìí pé ọmọlúàbí gidi
Ọmọlára tó ń ṣe ọjọ́ ìbí lẹ́nu tẹ́ ẹ̀ bá sì ti jẹ́ ọmọlúàbí tó ń ṣe irú nǹkan báyìí ohun tá a bá ní láti lè fi gbé lárugẹ àwa náà gbọ́dọ̀ ṣe ìdí nìyẹn tí mo fi wò pé lórúkọ èmi àti company this token check of 500,000 fún ọjọ́ ìbí ẹ̀. Thank you. Thank you so much. Ara tá a mú ọlọ́mọ èmi àti olórí kúta jọ́ ní mòtí kọ́ lọ yí àwa. Ẹjọ́ láì lọ́jọ́ mọ́sọ́lókun ní kọ́mọkọ́mọ abẹ́ kí ẹni tó bá tún ní ẹ̀bùn náà tọ́jú ọ̀rẹ́ bá fún celebrate afẹ́kọ́ jáde torí ìjọ ìṣẹ̀lẹ̀ ìgbà pẹ̀lú. Ẹ bá lọ́jọ́ èmi ò kì í sọ̀rọ̀ much mi lápọ̀n orúkọ tèmi ni Ọládìméjì Iyọlá aṣẹ́rí Ọmọlára ó jẹ́ ọmọlúàbí ọmọ tó níwà rẹ̀lẹ̀ bí àbúrò ló jẹ́ sí mi ìdí nìyí tèmi àti àwọn ọ̀rẹ́ mi fi inú konú tá a fi orí lórí ká wò pé ó yẹ ká wá àwọn kan gbéṣe fún ní irú ọjọ́ òní tó jẹ́ ọjọ́ birthday yìí I'm presenting you a Toyota Camry. Ní báyìí àwọn olórí wa ètò ìdá wa lára yá. Ẹ wo surprise mi náà ló jẹ́ fún mi lọ́jọ́ tẹ́ ra jáde wẹ́rẹ́ lọ́jọ́ birthday mi tẹ́kọ̀ ṣe bí pé kàn fẹ́ pé nǹkan kékeré bíi pé birthday card lè fẹ́ present after kan wá present káàkì ẹ wo èmi nìkan kọ́ ló surprise everybody tó wá síbẹ̀ mo appreciate yín gan ẹ ṣé gan ni. Funny gan in fact ó ti funny jù ṣe ká kékeré yẹn náà ló appreciate tó yẹn tèmi tiẹ̀ ń wò pé bóyá o máa rí bákan lójú ẹ̀. ọkùn ti méjì mọ́tò odidi mọ́tò lẹ sọ pé ṣé ká kékeré mo appreciate ẹ̀ gan-an ni mo torí ẹ̀ mo ṣe dìdí ìwálé nígbè àtẹ̀yìn àtàwọn ọ̀rẹ́ yìí ni màá dúpẹ́ lọ́wọ́ yín mi tí wọ́n mọ̀ pé mi ò ní bá wọn nílé ni bọ́ ẹ máa ṣe fífọ̀ kan fún mi tó máa ti dé ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn gidi pé wọ́n ṣe ohun gan kẹ́ máa dúpẹ́ báyìí kí n máa gbọ́n bí sí máa wà báyìí. màá jíṣẹ́ fún wọn á gbọ́ wọ́n á kún pé a gba iṣẹ́ kan sí Àbújá so àwọn ti wà ń bẹ̀ èmi náà dẹ̀ máa join wọn lọ́la tí wọ́n bá ti dọ́dọ̀ wọn máa jíṣẹ́ fún wọn.
Ọkọ ti méjì. Ẹ̀rín yẹn máa ń dá mi lọ. For real. Mi fẹ́ máa wo fèsì, ó máa ń dá mi sí ara. Ọkọ ti méjì. Actually, ó ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. Mo dẹ̀ hope pé tí máa sọ ẹni fi ṣe bínú. Ọmọlára, sórí kò sí ọ̀rọ̀ tó lè bá mi sọ, kò sí irú ìwà tó lè bá mi tó lè wù sí mi, kò sí ọ̀rọ̀ tó lè bá mi sọ, kò dẹ̀ sí irú ìwà tó lè wù sí mi tó máa mú mi bínú lọ́lá ìfẹ́ tí mo ní sí ẹ. Ṣẹ̀rí, mo appreciate gbogbo nǹkan tẹ́ ti ṣe fún mi láti ìgbà tí mi àti mo ti mọ mọ́ra. Gbogbo ẹ ṣe máa ń mú mi dùn ti gbogbo ẹ̀. Àmọ́ mo fẹ́ sọ nǹkan kan. Ṣé ẹ rántí pé ìgbà tí wọ́n kọ́ meet mo sọ fún yín pé mo ní ọkọ àfẹ́sọ́nà kan. Ṣé ẹ rántí? Èmi àti ẹ̀ àti kind of fẹ́ formalize the relationship one, but àti fẹ́ legalize it. So èmi àti ẹ̀ máa jọ bẹ̀rẹ̀ sí ní gbé pọ̀. So relationship èmi àti ẹ̀ àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Àmọ́ àjọṣepọ̀ wa kò ní lè máa ṣe bí ìgbà ṣe ń ṣe tẹ́lẹ̀, understand? Mi ò mí pé bóyá mi ò ní bá yín ṣe rárá mọ́ bọ̀, àzìnà nílé ọ̀rọ̀ mi ṣàtìlẹ́yìn yín sá ni mo ṣe ní kí n sọ fún yín. Ọ̀tọ̀ ní nǹkan tí mo rò pé ó fẹ́ bá mi sọ, ọ̀tọ̀ ní ọ̀rọ̀ tí mo rò pé ó fẹ́ gbé kalẹ̀ fún mi, ó dẹ̀ bà mí lọ́kàn jẹ́, ó ti kó ọkàn mi rúru. Mi sọ pé àníjọṣepọ̀ wọn lágbára Ọlọ́run ẹ máa ní nǹkan ayọ̀ tẹ́ máa fẹ́ ṣe, tẹ́ máa invite mi, èmi náà máa ní tí máa pè yín, mi ṣe kí bóyá àti pípa yapa pátápátá. Ọlọ́run má jẹ́ ká rí yẹn. Ẹ mọ̀, ọ̀rọ̀ mi ti yé yín nǹkan tí mo ń jáde láti sọ. Ẹ jọ̀ọ́ ẹ má fi ṣèbínú, ẹ jọ̀ọ́. Wo Ọmọlára, ká gbà pé wo o ti ṣetán àti marry, agreed, but Ọmọlára ẹ̀yin ò ní kí èmi àti ẹ stop láti máa ríra, kò ní ká má ṣe wọléwọ̀de mọ́. Uncle di méjì, ẹ̀yin náà mọ̀ pé yẹn máa fẹ́ difficult díẹ̀. Àmọ́ mi sọ pé àníjọṣepọ̀ wọn. Mechanic lèmi àti ẹ̀ ń ṣe. Bá a ti ṣe bí mechanic ni. Irọ́ ni, same mechanic là ń ṣe. This is small. Mo ga fún ẹ. O wà lè pè mí. Máa rojọ́ jìnnà. Jẹ́ ká exchange numbers. 07057. Jẹ́ kan lálẹ́ ijó. Lára, ọ̀rẹ́ mi, anything tó bá fẹ́ kí n ṣe fún ẹ, mo promise máa ṣe fún ẹ lọ́la. Ṣùgbọ́n Lára, for complete 5 hours, wà lórí Fort Mainland, no traffic. Ó yẹ, wàhálà tí mo ṣe léyìí ó pọ̀ jù. Màá tún jí lọ bí iṣẹ́ láàárọ̀ àwọn ti set alarm sílẹ̀ ẹ̀sìn. I'm so tired, jẹ́ kó di ọ̀la. Okay. Don't bother. Èmi máa take charge, ṣùgbọ́n òun ní ṣe. Ṣùgbọ́n kan tí mo sọ ni. Ṣé tí ń dùn ẹ ni? Mo lórí ẹ̀mí pé mi ò ṣe, ṣójó jẹ ni.
dandan ni kò jẹ́ ni dandan ni kò ṣe ni. látọjọ́ wo kí ló tún fẹ́ ajẹ́gbé kìíní ẹ̀ ni. tí kìíní ẹ̀ bá ń mí wàá dẹ̀ stop ẹ̀ kó má mí mọ́ fi mí sílẹ̀ jàre. few minutes mo ní láti fi hours mo láti fi sùn wàá tún máa fi disturb mi kí ló dé. fi mí sí má yẹ kí n bẹ́ẹ̀ jà o má yẹ kí n bẹ́ẹ̀ jà o. Kejì. Báwo ni? Ṣé kò sí problem? Ibi pé mi fẹ́ jà rẹ̀ ni. Kò sí problem, jókòó. Madam ló ń darí. Ẹ̀ẹ̀kan tí mo wọ́ pé ó yẹ kí n ti explain àwọn nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ. Bọ̀ mo mọ̀ pé ó bẹ́tà kí mi àti ríra káàjọ sọ kó lẹ́rìí wá òkè. Ṣùgbọ́n pé gbogbo wàhálà bá fẹ́ ṣe wedding lọ́tún lósìnsìn ó wà níwájú wa. Àlẹ́ ti jọ ń sáré pé kọjọ wedding kó lè bọ́ sí bá ṣe rò. But traveling tí mo lọ last year tí mo dé ní jẹta ẹ̀ àwọn kankan kọ́ mọ́. Nǹkan tó dẹ̀ wá kọ́ mọ́ náà ló ń ká ayọ̀ ní o because contract tí mo ti ń lé for the past 6 months nísìn contract yẹn wá ti bọ́ sí ó kàn wá jẹ́ pé bó ṣe bọ́ sí ó tún mú àwọn kankan dání torí contract yẹn ti bá máa lè deliver tó yẹ pé máa deliver tó máa wà okay ó máa gbà mí ní solid 4 months àmọ́ tí bá fi lè deliver ẹ̀ tó bọ́ sí nǹkan tá a máa make ń bẹ̀ okay it's okay for us nǹkan tá a máa rí ń bẹ̀ nǹkan tó máa last wa for a very long time ìyẹn mo ṣe ní pé kí n kúkú pé ẹ kémi àti ẹ káàjọ sọ 4 months tí fún ẹ fi ṣe business yìí tí gbogbo ẹ fi máa bọ́ sí bá a ṣe fẹ́ kò tó time tá a ti ń fi bá ọ̀rọ̀ wa bọ̀ so ká kúkú postpone wedding yìí àwa dẹ̀ postpone ẹ̀ tó bá dẹ̀ dẹ̀yìn tí bá parí business yìí ààrẹ ṣe wedding. Jọ kí ló sọ pé bẹ́ẹ̀ wá postpone kí ni? Ó gbọ́ nǹkan tí mò ń sọ ni. Ara mi ò gbọ́ látàwọn. A ní pé wedding tí à ń sọ̀rọ̀ yìí tẹ́ni àtẹ́jọ́ ń plan ká sún síwájú for just 4 months kí n fi parí business yìí. Túbọ̀sùn jọ ń torí Ọlọ́run ṣé o mọ nǹkan tó ń sọ ṣá fẹ́ postpone kí ni wedding tèmi ọ̀rọ̀ ilé ayé mi Túbọ̀sùn jọ ó dà pé o mọ nǹkan tó ń sọ ká postpone wedding tí mo ti pa àwọn èrò táwọn family mi ti ready ìyá mi ó ti ká postpone wedding ta ni. ní sùúrù náà. wo Túbọ̀sùn ó dà pé jọjọjọjọ ó dà pé o mọ nǹkan tó ń sọ rárá ṣá. o máa ń surprise me. Are you saying bí wo nìkan ló ń plan wedding? jọ Túbọ̀sùn jọ nítorí Ọlọ́run jọ. wọ́n á jọ ń plan wedding náà. jọ nítorí Ọlọ́run ó dà pé nǹkan tó ń sọ yìí ká postpone wedding tèmi ọ̀rọ̀ ilé ayé mi ká postpone ẹ̀wò tí ó kọ́ bá wá important torí èmi láwọn èèyàn tèmi fẹ́ deliver so má bá mi sọ gbogbo yẹn wo tó bá ti understand tó bá ti mọ nǹkan tó ń sọ kó lè pè é. lókèjì mi sọ pé ká cancel the postponement 4 months. Hello honourable mo wà ń bẹ̀rẹ̀ lánàá I was waiting for you. Okay sir. Sure màá wá síbẹ̀ lọ́la. Thank you very much. Ẹ ṣé gan-an. I'm very grateful sir. Thank you. Ìyá àmàrí ẹ ṣé o sí ojú ẹ ìkọrẹ lọ́wọ́. Ojú mi ò ṣe ní má kọrẹ lọ́wọ́ bọ̀dá mi. Ojú mi ò ṣe ní má kọrẹ lọ́wọ́. Kí ni reason tẹ́ sọ pé ẹ ṣe wedding mọ́? Kí ni problem yín bọ̀dá mi ẹjọ́ tó lọ́dọ̀ ẹ sọ fún mi? Kí ni problem yín? Kéjì ló wá bá mi ló sọ pé pẹ́pẹ́ sí o ẹ sọ pé ẹ ṣe wedding mọ́.
kí ni problem yìí ẹjọ́ torí Ọlọ́run gbogbo ilé tẹ́kọ̀ kiri bí ẹyẹyẹ ṣe fẹ́ lọ tà ni mo sọ fún yín ṣọmọ kọ́ ló máa jogún ẹ̀ ni ẹ wá sọ pé ẹ ṣe wedding mọ́ kí ni problem tó bá dẹ̀ pé ní problem kẹ́ ẹ sọ ká lo àgbo fún yín. ṣé fẹ́ rí gbogbo ètò tí wàá sọ láti àárọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ débi tó bá dé ẹyọ kan péré mo rí dèmí rẹ ẹyọ kan ẹni yín pé o sọ pé kéjì ló wá báyìí kéjì àbí kéjì kọ́ kéjì ẹni tí mi fẹ́ fẹ́ sílé ok ẹni tí mo fẹ́ fẹ́ ló jẹ́ pé kọ́rọ̀ má ti ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ mo ti máa gbé ẹjọ́ mi lọ sí bus stop máa rojọ́ ẹjọ́ mi kiri àbí. kò ní ro ẹjọ́ yín kò ní ro ẹjọ́ yín àbí kò ní ro ẹjọ́ yín kí ni problem yín tẹ́ sọ pé ẹ fẹ́ ṣe wedding láyé mi kò tiẹ̀ tó èmi tí mo ti lọ mú aṣọ fáwọn ọ̀rẹ́ mi tí mo sọ pé bọ̀dá mi fẹ́ ṣe wedding ẹ wá sọ pé ẹ ṣe wedding mọ́ kí ni problem yín. kò sí nǹkan tó ní òun bẹ́ẹ̀ òun sọ́ọ̀sì o ti mú aṣọ o ti pẹgbẹ́ mo rí ẹni tó ti tẹ invitation card tó ti pín tí wọ́n ti mú date wọ́n ti ra màálù at the end of the day tó mú invitation níwájú ọ̀gá ẹ̀ ń sọ fún wípé Amẹ́ríkà ló máa wà ní date yẹn wọ́n cancel wedding yẹn èmi ò sọ pé mo fẹ́ cancel wedding mo sọ pé mo fẹ́ postpone ni kí wàá ní problem tó wà mẹ́ òun nìyẹn o ẹ lọ bímọ bẹ́ẹ̀ ṣe máa pariwo léèyàn ni ẹ kó lọ bímọ ọmọ mélòó ni wọ́n bí bẹ́ẹ̀ ni ọmọ mélòó náà bí tó gbé fìdí bọ́tù àti oúnjẹ ọmọ tó gbé wá sáyé. ṣọ́ọ̀rọ̀ yẹn sọ yẹn bọ̀dá mi ẹ máa wọ èmi mò ń bá yín sọ ń sẹ ẹ wà rùnkè kò sí wàhálà ilé mi ni mò ń lọ yẹn ṣé ti eyín bẹ́ẹ̀ mo lọ lé mi ìgbà tí mo ti bá yín sọ tẹ ní ẹ̀gbọ́n ilé mi lọ yẹn mo lọ nìyẹn. Ọlámilékan. Baby. Ṣáà ti jínsìn. Ẹni ká fún yín ní 2 hours kẹfì sùn. 2 hours ti pẹ́ o. Lara, listen. Tí máa ń kó fún ní 2 hours pé kẹfì sùn. Ó yẹ kó mọ̀ pé mo lọ síbí 4 hours ni. Ó yẹ at least 2 hours ni mo mean. Orí rẹ̀ mi mo ní láti sùn. Mo gbé jókòó yẹn. O sì ní di 4 hours more láti sùn. Ó ti dé jàre kó jẹ́ ká ṣe gbọ́dọ̀. Lára mo ní láti sùn. Ṣó serious ni? Ọlámilékan má tún ṣe báyìí náà. Má tún ṣe báyìí. Gbogbo ara mi ló ń gbóná láti inú gbogbo orí ló ń fọ́ mi. Mo kí bí ọtọ bá tún ṣe lé ìgbòho ara mi máa tẹ̀ tún wálẹ̀ díẹ̀. Ó dẹ̀ jọ́ náà. Ara ẹ̀ gbóná. Orí ń fọ́ ẹ̀. Ó simple now. Bìtì báwo? Wàá kàn bọ́ síta àbí kó wọnú lé wa dé mú Panadol extra wá lò. Ọkọ̀ olú alábùkún máa lọ. Okay. Ṣórí Ọlámilékan. Bí mo ṣe wà yìí, ìwọ ni Panadol extra. Àti alábùkún tí mo need. Ṣó ti gbọ́? Ṣé fẹ́ gbọ́? Èmi gan tó ń wé, ó rẹ̀ mí gan. Mo dẹ̀ ní Panadol extra or alábùkún. And oorun gangan nìkan tí mo need, oorun ní túmọ̀ ó yẹ rọra jẹ́ kí n sùn tí wọ́n máa fi sùn díẹ̀ báyìí ara mi máa wà òkè wọ́n náà sùn àwọn alright ṣùgbọ́n and say listen tó bá burú jù bí a kò wá odò nulẹ̀ wà á rí Panadol extra àbálábùkún tó bá rí nulẹ̀ lọ síta mówó dání kó lọ rà tó bá dẹ̀ rà lọ bá àwọn ará àdúgbò a máa rẹ́ni tó máa fún ẹ. Ṣé gan-an Ọlọ́run àti pọ̀ máa bá mi sún ẹ síwájú báyìí mo máa sún ọ láì síwájú báyìí kò ní rẹ̀yìn láéláé. Thank you so much. Alẹ́ àná tó dé ẹ̀rù ti bà mí o because mo ti wá wò ó mo ṣe ń bọ̀ lálẹ́ àná ẹ̀ tó bá lọ́wọ́ fún mi pé òde bí ò bá mi kọ́. Kí n má bà Ọlọ́run má jẹ́ irú condition tí mo wà lálẹ́ àná yẹn kí n má bà wo gbogbo ayé ló máa gbọ́ ọ mo tẹ̀ gbọ́dọ̀ ọba ẹni mo tẹ̀ mí gan òru lẹ́ẹ̀mejì ó mọ orúkọ condition tí mo wà ní orí ṣe ń fọ́ mi nínú ro mi gbogbo ara mi tí wọ́n ṣe pápápápá pípa tí wọ́n kọ́kọ́ lọ awaken hormones mi
wẹ́ nínú tèmi gan ti ẹ̀dùn yín pé o bá mi lé. Yèrè bọ̀ ẹ̀ má parọ́ inú ẹ̀ dùn. Inú mi ò ní dùn kẹ́. Inú mi dùn o. Inú mi dùn o. Aago mẹ́rin ni na 4 o'clock ṣe mi. 4 o'clock. 4 o'clock. Yẹ kí ilẹ̀ mọ́ náà. Ilẹ̀ mọ́ bí ti bá wò. Jẹ́ máa lọ bó ní. Kí ṣé kò máa lọ ṣùgbọ́n dàbọ̀. Lára. Jáde lálẹ́ àná ni. Jáde. Èmi sọ pé reform mi pé kí n lo Panadol extra. So àtàlábùkún so ó ní mo rà tí mo dẹ̀ ṣe ìlú báyìí ara mi yá gágá. Ó dàbí ohun díẹ̀díẹ̀ ṣe kún mi díẹ̀díẹ̀. Ààrẹ ṣáà ti wà òkè báyìí. Pẹ̀lẹ́. Lára listen to Lára wo má bínú àná ṣé ti gbọ́ jọ torí Ọlọ́run dáríjì mi ó rẹ̀ mí lánàá ẹ̀ gan torí mo ṣiṣẹ́ láàárọ̀ níbi iṣẹ́ ó rẹ̀ mí gan gbà tí màá fi délé ó yẹ má bínú torí Ọlọ́run oògùn tó lọ rà mo mọ̀ pé mi lọ yẹ kí n tiẹ̀ lọ bẹ́ẹ̀ rà jọ ti lọ díẹ̀. Lọ́wọ́ ikọ̀ tí kò máa lọ ibi iṣẹ́. Ti lọ lẹ́yìn tí kẹsẹ̀tì ó ṣáàbínú wọn. Ó yà sùn. Let me guess it. Ẹ kúlé. Tí mi bá kulé ńkọ́? Ibo ló ti bọ̀? What time tó ṣe ń dé? Past 11. What time tó ṣe ń dé? Past 11 ló ṣe ń bọ̀ ní lálẹ́. Sweetheart, ó yẹ kó wọ́n bá mi dúpẹ́ ni o. Ìwọ ṣáà máa sọ pé Olúwa ò ṣe pé ó tiẹ̀ rí mi láyọ̀ àtàlàfíà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ló yọ mí. Ṣé mo ń bọ̀ báyìí bí mo ṣe lọ ní flat tire nìyẹn ni mo bá bẹ̀rẹ̀ sí ní ṣe o ní kí ní ìbápọ̀ ni ò bá ṣe ẹ̀rù bá ń bà mí bá ní òkè kí n sáré gbé báìkì o báìkì tí máa gbé báyìí mi ò mọ̀ pé báìkì àwọn ọmọ olè ni sórí gbogbo journeys mi pátápátá ni wọ́n gbà pátá láìkọ ẹ̀rọ kan tó tẹ̀ wá rélé tó tẹ̀ wá dùn mí jù tó dùn mí ṣé o mọ chain tó fún mi fún last birthday mi as a gift yẹn wọ́n ti gbà kódà Ọlọ́run ló ní kó tẹ̀ má gba wedding ring lọ́wọ́ mi nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn sweetheart jọ. ṣó ti rí ń sìn ṣórí nǹkan tí máa ń sọ fún everyday ṣórí olóṣèlè sìn ọgbà jewelries ọgbà dáwọn ọ̀hún ṣe ní ìgbà gba tó máa close ní 6 o'clock kí ló dé time to go close wọn ní close ó lọ́ọ̀gùn náà ó tí àwọn ọdún máa explain fẹ́ sìn olóṣèlè sìn tó bá fẹ́ kí n máa suspect ẹ kí n máa wò pé ìyàwó mi rìnrìn kúrin torí pé àgbẹ̀ tó bá ti pẹ́ lóko tó di alẹ́ lóko iṣu ẹgbẹ́ ẹ̀ ló fẹ́ jí wa. sweetheart sori kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o sori most àwọn customers mi ìgbà tó bá close níbi iṣẹ́ ìgbà inú ṣètò máa ń bọ̀ tó máa láwọn máa fẹ́ wá ṣẹun mo dé gbúrò attend sí wọn nǹkan tó ṣẹlẹ̀ ní ẹkọ dẹ̀ easy láti attend sí gbogbo wọn tán lẹ́ẹ̀kan náà. kí ló wá lọ́mọṣẹ́ fún kí ni nǹkan tó ní ọmọṣẹ́ fún ìwọ máa close ní 6 p.m.
wọ́n á dẹ̀ fa ọmọọṣẹ́ sílẹ̀ wọ́n máa ṣiṣẹ́ lọ tó bá dára ọjọ́ kejì wọ́n á fẹ́ ní feedback. sí dada ọmọ yìí ò gbogbo wọn kọ́ ló wà competent tó mú dẹni fún mi torí àwọn ọmọ ìkí máa lọ máa lose àwọn customers mi. kí ló mean òun náà wọ ọmọ náà wà ibà látàrọ kò lè sùn kò lè ṣe anything àjọjọ kan àjọ ń retí ẹni abiyamọ ló dẹ pé rẹ ní sílẹ̀ jàre. I'm sorry. Baby, come and sleep, jàre. Tó bá fẹ́ sùn kó wá sùn. Fọmọ sílẹ̀ fún mi. Your mother is there. Mommy ẹ ti dé ṣó ti gbọ́. Ìyájà sùn. Kò sùn látàárọ̀. Fi mí sílẹ̀ tó bá fẹ́ sùn lọ ẹni sùn ló bá fẹ́ ṣe kò ṣe. Honestly, sweetie, tí wọ́n sọ pé ọ̀rọ̀ iṣẹ́ yìí kò sùn mí, irọ́ ni mo máa ń iṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ all the time. Iṣẹ́ tó fi jẹ́ kí n àti ẹrù jọ ara wa. Tí ó dẹ̀ mú wálé kó make sense now. Èmi fẹ́ suggest pé bí ẹ kò fi iṣẹ́ yẹn sílẹ̀ kí dẹ̀ mọ̀ pé màmá rojú ẹ̀. I'm not particular about the money. Tí ò bá tẹ̀ sí mo ti máa ń rí ẹmu wà okay. Iṣẹ́ yẹn sílẹ̀ mẹ́ make sense o. Àwọn oníràjà àti búrì. Iṣẹ́ tí mò ń ṣe tí ò mọ̀ wọlé ṣe dùn. Ṣé òwe mi náà tó gbé máa rí bó ṣe ń rí ìlú? Ṣé dùnú mi ni? Mo ga ọ́, ṣo fẹ́ kí n jókòó sílé, ó ní pé wọ́n lọ bí ṣe wá sínú iṣẹ́ ẹ̀, wọ́n wá rí mi níbi security man tí ò ní iṣẹ́. Omi náà, òun náà wo ṣe gbogbo mọ́tò kan pè jáde láàárọ̀, màá lọ gba ṣáàgbá mọ́tò kan wájú mi, gbogbo wájú mọ́tò sì bàjẹ́. Lọ̀gá bá yarí pé dandan kí n lọ tún wájú mọ́tò ṣe, mo etí mo tún wá láàárọ̀ yìí, owó ni mo wá kiri látàárọ̀ kékeré tó kù mọ́. Sọ̀rọ̀ kan sọ sí ìtàn. Mọ́tò jagajaga ṣe. Mọ́tò jagajaga ló. So well sí wàhálà ẹ bá ti mọ̀ wípé ẹ kó wá sí wàhálà ọlọ́run fún wa ṣe. Tani mo ń wò yìí? Kì í ṣe sales rep ní ní. Èmi náà ni. Èwo ló tún wá wọ̀ yìí? Máa ń ṣiṣẹ́ bí náà, ṣiṣẹ́ ní factory. O tún ń ṣiṣẹ́ nínú factory. Bẹ́ẹ̀ni sá. Ẹ ti gbé kúrò ní sales rep. Mo ṣe wà ń bẹ̀ mo ṣe. As a rep? Yes sir. As a factory worker? Bẹ́ẹ̀ni sá. Kò lè possible now. Kí ló dé? Ṣé foreman ni wọ́n ni? No, it's more than a 4-man, even a 10-man. In terms of marketing, I will not fún wa ní strategy stand low. In terms of production, I will not fún wa ní gbogbo intelligence stand low. So we can't do without him. Yes, a wonderful man. Oh, gangba yẹn. Anyway, no problem. I jẹ́ pé gbogbo department ló belongs to. Yeah. He's a great man. No problem. Ọlọ́run máa ń dá àwọn èèyàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n máa ní brain káàkiri but èyí tó ṣe kókó jù most especially in our country ni pé effort èèyàn kí wọ́n try láti dun irú onítọ̀hún ṣé factory ṣé wọ́n ń gbìyànjú àti san ogboru salary department tó bí lọ́sẹ̀ fún ẹ. Irọ́ ẹyọ kan náà ń fún mi sí. Àwọn náà máa tó gbádùn abóyìnbó ṣe ń gbádùn sìgá. Tẹ bá lògbó tán because èyí tó wọ̀ yìí gan ó yàtọ̀ sí mechanic tó tún sábìsì gbogbo mọ́tò lè ṣe. Thank you. Like it. Check it, big fúnra mi. Èmi ni màá fún ọdún máa fẹ́ kó ṣe sórí ẹlẹ́dàá ẹ̀. Bí mo ṣe máa ṣe náà nílẹ̀ kò máa gbọ́. Mi ò fẹ́ yẹn. Ẹ̀rẹ̀ tí rí style tíyàwó yìí máa lò lọ́la tẹ̀lé. Àwọn oníṣòwò mi ò tí rẹ̀ lè tó wọ́n. Tí bá tún lè tó wọ́n, máa sọ fún ẹ. Ọkọ ìyàwó.
wà láàrin tọ̀. Àwọn wà lẹ́nu iṣẹ́ iná ṣàmọ̀ rẹ̀ iṣẹ́ ìlú ṣáṣáṣáṣá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lórí. Torí kò lè jẹ́ lọ́kùn lè wọ́n kiri náà ni. Ẹ̀ka lẹ́gbẹ̀ẹ́ bá gbé lẹ́yìn tẹ̀lé. Báwo sọ pé a ní láti ríra òdúró ti pẹ́ tí mo ti rí. Fine, my dear one, I love this. Honestly. Baby, wow. At last, it's really different. Wow, so pretty. Beautiful. Yeah. Yeah, let's go. Let's go. Come back to my head. Very important. Àwọn ọmọ mi máa ṣe. Ẹnu wa ṣe kò sí fún un. Ẹ ṣeun gan sá. Orúkọ mi ni Ọlámilékan. Ẹ wo pásítọ̀, ẹ wo ìyà ń jẹ mí. Tó bá ní ìyà ń jẹ ìyà mi gbogbo ni mò ń jẹ ìyà. Ẹ wo bẹ ṣe ń wò mí láti àárọ̀ dalẹ́ mi ò rí ìdùnnú rí. Pásítọ̀, tí n bá lọ sọ́sùn, tí mo lọ sósì, wàhálà ni. Everywhere wàhálà, ìdààmú. Pásítọ̀ ti sú mi. Láti ìgbà tí mo ti ṣe wedding, kò sí nǹkan tí mo dáwọ́ lé báyìí tó yọrí sí rẹ̀. Kò sẹ́ni tí mo bá face báyìí, wàhálà máa wá síwájú mi ṣáà ni. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́ ẹ gbà mí pásítọ̀, ẹ jọ̀ọ́ ẹ ràn mí lẹ́ ẹ jọ̀ọ́. Mr. Ọlálékan, kò sí àtọ̀ nínú nǹkan tẹ́ sọ yìí àti tẹ́ ti sọ tẹ́lẹ̀. Ṣé nǹkan tí mo ń sọ èso yìí? Ṣùgbọ́n nǹkan tá a mú mi rí wájú yìí ni pé ológo ni ẹ jẹ́ ẹnìkan tó jẹ́ ológo láti ọ̀run wá. Bẹ́ẹ̀ ni, tí ọ̀pọ̀lọpọ̀ máa jẹ lábẹ́ bí umbrella ńlá, tí ọ̀pọ̀lọpọ̀ máa jẹ lábẹ́, máa mú lábẹ́, máa gbádùn lábẹ́. Ṣùgbọ́n ẹ jẹ́ ìwọ̀ ògo láti ọ̀dọ̀ ìyàwó yín, láti ara ìyàwó tẹ́ fẹ́. Sà, ìyàwó mi ló ń ṣe mí. Kí ló ń ṣe tó ń sọ̀rọ̀ báyìí náà? Ó dẹ̀ ní sùúrù. Ní sùúrù náà. Jẹ́ kó sọ tó máa sọ ọdún ká dẹ̀ fọpọlọ sí i. À ń gbọ́ yín, pásítọ̀. Mi sọ pé ìyàwó lé yín ló ń ṣe yín. Ẹ ti jẹ èèwọ̀ ògo nípasẹ̀ ìyàwó lé yín. Ṣé nǹkan tí mo sọ ẹ̀ṣọ́ yé yín? Ẹ jọ̀ọ́ pásítọ̀, ọ̀rọ̀ yín ti yé mi bọ̀ díẹ̀díẹ̀. Ṣé bóyá iṣẹ́ máa bínú? Ó kan lára ni. Àtúnṣe làbá wa sọ́dọ̀ Ọlọ́run. Kí ni nǹkan tẹ́ rò bá lè ṣe? Ẹ jọ̀ọ́. Nǹkan tí ẹ lè ṣe ni pé àwọn nǹkan kan wà tó ṣókùnkùn sí yín tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Bí àṣírí. Ṣùgbọ́n láti jẹ́ kí Ọlọ́run tan ìmọ́lẹ̀ sí irú ọ̀rọ̀ yìí, ẹ padà lọ sí ìdílé ìyàwó yín. Àgàgà lọ́dọ̀ ìyá ìyàwó yín. Bẹ́ẹ̀ ni, ìyá ìyàwó Mr. Lékan. Láti lè fi àwọn òtítọ́ kọ̀ọ̀kan múlẹ̀ kẹ́ lè rí ìtumọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bí àwọn àṣírí tí kò yé yín tẹ́lẹ̀ láti pé kí ẹ lè rí. Ṣùgbọ́n tí màmá yẹn bá ti wá ṣàlàyé fún gbogbo tẹ́ bá bábọ̀, ẹ máa padà wá sílé Ọlọ́run bí láti mọ ibi tí a máa dojú àdúrà kọ. Pásítọ̀, ẹ ṣe àkọ́kọ́ ìgbésẹ̀ tẹ̀lé ká gbé Lékan. Èwo ló dé kí wá ní? Wọ́n lá máa lọ wo bá mọ́mí lára òde tó ti wọ́n ti kí. Máa lọ bá àwọn adẹ́kùn fún àwọn ọ̀rọ̀ ní ká gbọ́ ní adẹ́padà wá sọ fún mi síbẹ̀. Ṣé pásítọ̀, mo lọ́wọ́ tó bá gbọ́ látọ̀dọ̀ wọn, àjẹkẹ́ gbọ́ sọ. Máa padà wá bí alẹ́ mọ̀ bí ta máa dojú àdúrà kọ. Ẹ ṣeun gbọ́dọ̀ ṣe. Kí Ọlọ́run kó wà. Yes, ma. Màmá rí ẹ. Ẹ kújọ́ mẹ́ta. Ṣé dáadáa ni? Òfin tó máa lè máa kú. Mo ń béèrè ẹ lọ́wọ́ ìyàwó ẹ pé ọkọ ẹ ńkọ́ mi ìrílé kan kò tiẹ̀ wá wò mí. Ó bá ní iṣẹ́ ni tó àdúgbò lọ́wọ́ Ọlọ́run. Olúwa máa wà pẹ̀lú yàn. Ṣé ò wá síta rí iṣẹ́ kan ní ẹ wá wò mí? Bẹ́ẹ̀ ni mà, ní kémi àti ọ̀rẹ́ mi ká wọ àlàáfíà yìí. Ṣé o ọmọ tí ẹ tẹ́tẹ́ lé nìyẹn? Ẹ jọ mọ́ mi, iṣu tó wà lẹ́kọ̀ọ́ nìyẹn. Kí ló ń ṣe tó sọ̀rọ̀ báyìí náà? Màmí, rò pé àwọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ tí mo wá mú lọ sí ọ̀dọ̀ pásítọ̀. Àgbẹ̀tìpẹ́ tèmi àti ẹ̀ ti ń bọ̀. Ọ̀tọ̀ wá bá wa sọ ní pé àṣírí kan wà lórí ọ̀rọ̀ Lára tó jẹ́ ìyàwó ẹ̀. Ọlọ́dọ̀ bá sọ ní tó ń wá bí lọ́wọ́ ẹ̀ pé níbi tá a bá dé
ta ló rò pé a lè fi ọ̀rọ̀ yẹn lọ at least tó lè fún àwọn clue at least tó lè fún ọkàn abalẹ̀ ìwà ni kò sẹ́lómi tó rẹ̀ jù mọ́ mi lára wọ́n ṣe múná gẹ́gẹ́ bí ọmọ náà òun náà gẹ́gẹ́ bí ọmọ òun ní good jẹ́ àmà lọ sọ́dọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Lára tòótọ́ ni nǹkan kan wà pẹ̀lú Lára nítorí wípé nígbà tó ti wà kékeré ni wọ́n ti jẹ́ kó yé mi wípé irú ọmọ tó jẹ́. Ìyá Lára Ìyá Lára Ìyá Lára wọ́n tún ní ìṣèkìlọ̀ kan fún ọ. Ìkìlọ̀ náà ni pé bí àwọn alálẹ̀ ti sọ báwọn onílẹ̀ ti wí ọmọ yìí ọmọ alálùbáríkà ni ọmọ tí ó gbógo ìdílé ga ni lóòótọ́ ṣùgbọ́n Ìyá Lára ìkìlọ̀ tún sì wà o. Ìkìlọ̀ náà ni pé bọ́mọ yìí bá dẹni ilé ọkọ tó dẹni ọkùnrin ó gbọ́dọ̀ rí dájú pé òun ṣàmójútó rẹ̀ òun ṣọ́ṣiṣẹ́ rẹ̀ lẹ́sẹẹsẹ nítorí nípa àbálòpọ̀ ọkùnrin àtobìnrin lòkìkí ọmọ yìí ò fi bú jáde ọgbádùn mi lògo rẹ̀ ò fi yọ ẹbí àtàrà ò fi gbádùn rẹ̀. Ìyá Lára kó wá rí dájú pé ọmọ yìí ò fàájẹ́ èkó. Ajá èkó bàbá kí ni ìtumọ̀ ajá èkó. Ìyá Lára ó fẹ́ lájẹ́ èkó yìí ọ. Ajé èkó dáa púpọ̀ ó kà ti sọ dẹ̀. Ìtumọ̀ ni pé kó rí dájú pé ọmọ oko kírákírá lọmọ rẹ̀ yìí fẹ́ tí ó mọ múnú rẹ̀ dùn nígbà gbogbo nípa àbálòpọ̀ bó bá ti ń múnú rẹ̀ dùn tínú rẹ̀ ń dùn tí ìbálòpọ̀ ń lọ tínú rẹ̀ ń dùn tí ìbálòpọ̀ ń lọ lògó mọ̀ bú jáde láyé ó sì máa wọlé ìdùnnú ó sì máa wọlé ìdílé yóò sì máa láyọ̀. Ọ̀gbádùn mi Ìyá Lára mo mọ̀ dájú pé abiyamọ tòótọ́ ni kò rí pé ó sì tọ́jú ọmọ kò sì mójútó dáadáa. Àmọ́ nígbà tí èmi dẹ̀ ti rí wípé ìgbéga ìlọsíwájú ó ń bá yín bí n bá rọmọ mi báyìí mò ń rọ́wọ́ tọ́jú lára ẹ̀ ni bí mo dé ṣọ́ọ̀bù ẹ̀ mo rí pé ẹni mo wá wò pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọwọ́ ọkọ tó bọ́ sí ó ń ṣètọ́jú ẹ̀ dáadáa ìyẹn ni kò ṣe jẹ́ kémi sọ nǹkan kan. Nítorí nígbà tí o wá tẹ bá rántí ìbéèrè tí mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀ nítorí ọ̀rọ̀ yìí ni ó mọ̀ pé mo sọ fẹ́ pé mi ò ṣé ò kì í ṣọmọ bọ̀tá ṣé ọmọ ìbílẹ̀ ni ẹ torí èmi fẹ́ kó mọ̀ mi fájá èkó. Òótọ́ ni mi. Tó bá rántí ó dẹ̀ lọ́mọ ìbílẹ̀ ni ẹ èmi náà dẹ̀ rí àpẹẹrẹ pé ọmọ ìbílẹ̀ ni ẹ ṣé ò sì ṣá. Rárá kò sí ọkàn. Kò sí kankan àlàáfíà ni bẹ́ẹ̀ ni kò dẹ̀ ní sí kankan láéláé ẹ ṣe gan ẹ ń bá bó bá tún ṣe máa jẹ́ ààyè ojú sí ẹ ṣe gan lọ́sọ̀rọ̀ tí. Kido Java. Abashir Badi. Alpha. Ọ̀gá ọlọ́run fat bọ̀bọ̀ yẹn chance ẹ̀ gọ̀ alai wọ́n chance ẹ̀ gọ̀ fat gbogbo pípọ̀ bẹ́ẹ̀ ni lọ tó ṣe everything fat ló dé
sórí ibi tí mo sọ ni pé gbogbo yẹn ibi tí ló bí mi dé ká ló gbéṣẹ́ rán mi kọjá bí mo ṣe rò ní ó yẹ kí n rán ọ̀bọ yẹn sọ̀rọ̀ nítorí idán tó ń pa pẹ̀lú ìyàwó ẹ̀ ó ti lágbára jù ó ti fún ọ̀bọ yẹn chance jù náà Ọlọ́run bọ̀ gbogbo idán tí mo yà yẹn ṣá ó wà ń bẹ̀ kí wọn náà bá rí wà wá àtúnṣe sí ó yẹ ọlá aláyé mi ni ó ti yẹ ká rán ọ̀bọ yẹn lọ sí ibi tó ti wà àjọwà náà ni. Dayọ̀ èmi pé nǹkan tí ọmọ yẹn ṣe fún ìyàwó mi ló wà nígbà. bọ́ọ̀mù tó sọ kò ṣiṣẹ́ tì mí àwọn ilé òkè ṣiṣẹ́ tì. ìyàwó mi. àwò wo every single. bí má sọ̀rọ̀ mi àmà wò má sọ̀rọ̀. and mo rí aláti lánàá ìwà kí n bọ̀ láti mo ṣe kiri tí mo rí aláti ẹ kiri kí làwọn tèmi kan ṣe. àbí happy ni bàbá mi. ilẹ̀ olórí bá bàtà rẹ̀ kò sọmọ náà ṣé bó ṣe wù ẹ́ àwọn àlẹ́yìn ẹbí ké. ọmọ tó ṣẹlẹ̀ skido èèyàn lèmi náà mi gbọ́dọ̀ bára mi jẹ́ lọ́jọ́ ẹ̀ṣọ́ yẹ torí ẹnìkan torí ọ̀la ìgbà tó ń ṣọ̀rọ̀ ìbọn. gbàgbé ájọ ọ̀bọ náà ni àwa lè fún ẹ. ẹ wo tẹ́lẹ̀ṣẹ̀ bá ṣe a máa ń fún níyẹ̀ ní òwe máa jẹ́ nìyẹn ìyàsógo bí o láyé bàdé ṣe náà máa gbá ẹ̀mí mo já yín tán yẹn. oṣù ọ̀run lẹ ti gbọ́. oríta fi tẹ̀lé wà yìí ni ó ń pè ní kíni oríta àwọn olè gbé orí àlè sọ̀rọ̀ kalẹ̀ ìyàsógo bí òwe máa jẹ́ nìyẹn. Ọlọ́run lábẹ́ tẹ̀ta wàyí gan-an àmọ́ yẹn lẹ́sẹ̀ tàti dá dùbúlẹ̀ tàti kákò bí ṣíkì Ọlọ́run kó gbàgbé oṣù bóyá ṣẹlẹ̀ ẹ̀yin gan-an tẹ́ wàyí gan-an tẹ́ wá fi toothpick rẹ̀ oṣù létí wàláì àkàyín kò bí barbecue ẹ gbà bóyá máa jẹ́ gangan nìyẹn ẹ má gbóhùn ẹ o. ẹ wà bá ṣáṣá ìyá ṣí wọlé pàápàá. ó kéré bẹ́ẹ̀. ó yà ṣàmánù kò sọmọ náà ṣé bó ṣe wù ẹrin mọ nọ́mà kẹ̀dẹ̀ ṣe nọ́mà kẹ̀dẹ̀ rà ọmọ àyàn gidi lọ́sọ̀ọ́ máa fún. eléwúrẹ́. kí ni problem ẹ ṣé bátìrì tí mo ní kó fi sínú remote ni. ìmọ̀ bínú. ṣé bí gbogbo remote wà nínú ilé ni mo ní kó change gbogbo bátìrì ẹ ibo ló ti rí bátìrì lè. gbà mẹ́rin irú yẹ mo yọ bátìrì mọ́tò mo kì í bọ̀ ẹ́ wọlé yẹ fóònù yẹ ibi síbẹ̀ náà mo yọ bátìrì rẹ̀ náà ẹ wọlé yẹ èrí ródóródó ti yàn fóònù ní pẹlẹbẹ kan bẹ́ẹ̀ ni èrè á là á sáìsì inú rìmọ́tì. orí ẹ ti dàrú ọdẹ. ọ̀pẹ́ ìyẹ̀jẹ̀ sí ìbéèrè ìdúró níbẹ̀ mi ni gẹ̀ẹ́sì mọ́ ìdúró stop here. ṣé o mọ̀ mi ṣé kọ́sí ò sọ fún ẹ pé tó bá fẹ́ wọ ilé èèyàn wọ ó yẹ kó kọ́nẹ̀kùn kó tó wọlé kan já wọlé òun bọ̀ bẹ́ẹ̀. ó yẹ kó máa sọ̀rọ̀ ẹnu pé mi ò mọ̀ yá rí ẹ̀yin méjèèjì àti wá tó ń ẹjọ́ ń bá ìyàwó mi lájọṣepọ̀. ta ni ìyàwó ẹ. asgọ́bù Taribo West ní ṣùgbọ́n Taribo West mo fẹ́ sílé lára ṣúlẹ̀ sọ fún wọn lára ni lára ìyàwó mi ẹ̀yin méjì ẹ̀ ń bá sùn wọ́n máa díù pẹ̀lú yín. tí èyí ti múra fún ìyàwó mi tí èyí ti múra fún ìyàwó mi lọ́wọ́ ẹ̀ ṣé ẹ̀rù wá ṣe é ni. lókùlókù gbẹ́sù. Gentleman, take it easy. Brother mi jọ. Gentleman. Àgbẹ̀jì. Túbọ̀sùn àṣì ẹranko lásánlásán ni ọmọkùnrin ó torí àgbèrè ó sún ìgbéyàwó mi síwájú pẹ̀lú gbogbo bí mo ṣe máa ń ṣe sí ẹ. Kejì kì í ṣẹjọ́ ìlú náà iṣẹ́ ìṣù ni iṣẹ́ ní ìtẹ̀ mọ́ bó ṣe á kù I'm sorry ní mọ́ bó ṣe á kù iṣẹ́ ìṣù ni. Iṣẹ́ ìṣù ni àbí
èṣù náà ló mú mi rí gbogbo nǹkan tí mo rí nínú fọ́tò yẹn àbí. ọ̀rẹ́ mi ẹ bá mi bẹ̀ kejì. kí ló bẹ kí ni are you alright? mo ṣe ń tọrọ wa dé yìí sí ọ̀rọ̀ mi dàbí ajá tó lọ lé ẹkùn tó bọ̀ ni ó yẹ kẹ́yìn méjì kan bá mi dúpẹ́ ni at this moment ọ̀rọ̀ yín mo ti hands off you understand ẹ lọ bá olórí ẹbí kó settle issue yìí that's all I'm okay please. ẹ jọ̀ọ́ I'm sorry. ọ̀rọ̀ lára iná wa yá mi lẹ́nu olóòlù ní kí wọ́n pa iná ọ̀rọ̀ náà mọ́lẹ̀ bíbẹ̀ kọ́ lára kì bá wà nílé wọn nísìn àti pé kí lọ kó ẹ̀rí gan tó fi jẹ́ kí bọ́ọ̀lù ọ̀bẹ ni ẹlẹ́ni. Jollis kí ló ń yẹ ẹlẹ́nu ń bẹ̀ ọ́ ṣó fẹ́ sọ fún mi pé ò mọ̀ pé lára ni eku ẹ̀dá tó dá gbogbo ilé sílẹ̀ orí ló yọ túbọ̀ sún tí bò fọ́ orí ẹ̀ dànù fún I'm sure tó bá bọ́ nínú ilé kò ní máa tẹ̀lé yàwó léyàwó kì àwọn ọkùnrin olójú kò mú ò lọ. dúró náà ṣé túbọ̀ sọ kì í ṣe ẹ̀gbọ́n lára mọ́ ni. amada frolis bí lára ṣe pé fún wa ni o ó lè gbọ́n òun ni àyàfi ọjọ́ kan tèmi àti Stella jọ jáde. Oh my God! So happy to see you girls. What's the government? Unbelievable. The money, money run. Mo tó jẹ́ pé láti ìgbà tó ti marry, mo ti ṣe me and my husband, ó wá gbàgbé àwọn àpàdé ẹ̀. Ilé tó yẹ, omi lè yan kò síbi tá a lè ṣàn dé. Rábì tó lè wá rí bẹ́ẹ̀, ṣé mo gbà tá ti relocate ẹ̀ mọ̀, ó máa difficult láti lè máa wọ́n àwọn abẹ́ yẹn. Ọjọ́ tá a bá rí ilé ìkọ̀kọ̀ tàbí agbọ́dọ̀ lọ mọ ṣọ́ọ̀bù agbọ́dọ̀ mọ ibi tọkọ rẹ wá gbọ́dọ̀ wá pamọ́ sí ẹ. Okay, actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti ọ̀nkù mi lájọ wá ẹ̀dẹ̀mọ̀ kò ní já kí ọ̀dẹ́dẹ́ discharge ọ̀bẹ yẹn ẹ̀mọ̀ mo mọ bí ṣe máa ṣe kíkan kó máa lọ́n tí wọ́n sọ̀rọ̀ àti ìmọ̀. bàjẹ́ ọ̀sà mo fi ní sílẹ̀. ó ní pé lára ti dìbò padà lára ti dìbò gan-an ṣùgbọ́n nílé lè fún bí ìgbà dáhùn àwa ló gbàjẹ́ rẹ̀ ọ̀tọ̀ olùbáyọ̀ jà. ó yẹ kó ẹ̀ steve àwọn pípé yìí pé àánú níbi tá à ń lọ we have important place a fẹ́ lọ. ṣọ́ra orí àwọn ọ̀rẹ́ mi làwọn pípé yìí ó understand wọ́n dẹ̀ mọ̀ pé mo ti wà married so tí mo máa sọ pé mo tẹ̀lé ọkàn wọ́n máa bí ìfẹ́ kan máa fi gbogbo àmọ̀ ṣe ọgbọ́n tí mo ra nìyẹn ló lù bẹ́tà wọ́n bí mi sọ. ọmọ ti gbáradì ọdún kan báyìí. ṣé kí lára kọ̀ lọ dágbére fẹ́ gbọ́n ẹ̀ náà ó wà tí kò like 45 minutes tó máa ti lọ. bo èmi náà rò bẹ́ẹ̀ láti ẹ̀kọ́ ti lára ti sọ pé òun fẹ́ lọ dágbére fẹ́ gbọ́n òun gbọ́ ó dẹ̀ lọ láti ẹ̀kọ́ anyway mi ò lè play mo pé kò mọ̀ tẹ́lẹ̀ kó wọn àpàdé wa bíbá já ní sùúrù díẹ̀ ṣùgbọ́n ó tó fẹ́ dé. ṣùgbọ́n dẹ̀ wọ́n ti ń dúró sí i báyìí wọ́n ti ń dúró pẹ́ jù tó ti ti máa jẹ́ àti wá jáde àti jáde at least àtúkà ṣe lédè ní mọ́tò. nínú mọ́tò bá wo public place ní báyìí. why not ní mọ́tò wà náà. má ṣe gbogbo yẹn now stop ẹ. Stop. You do me nothing. I'm going. In fact, tí bá ní ọ̀rọ̀ lára kò jọ mí lójú irọ́ ni mo fi pa àfi bí ẹni wípé kò ń ṣèṣojú wa ló ṣe bẹ̀rẹ̀ ní skul. Ọlọ́run ajé ilé padà tó bá bọ́ nínú ilé ìlú bí Ọlọ́run ajé ilé padà. a ní o. Ọlọ́ba ṣàánú ọ̀rẹ́ mi. ẹ̀yin ẹbí ṣe rí wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Túbọ̀sún ọ̀rọ̀ burúkú ni ọ̀jẹ̀ tó bá mi lọ́kàn jẹ́ tó sì dùn mí gan tó jẹ́ egbò burúkú nínú mi àti gbọ́. ẹ wò sá nǹkan tí kò bá ṣẹlẹ̀ gbogbo ilé lọ ìyá kan máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ bílíf pé ọkọ obìnrin yẹn tó gbé ìbọn dání yẹn èmi àti díọ̀tì ló lúgọ̀dẹ̀ rà án kò bá pa méjì ó bílíf pa méjì lájọ skim ìyàwó òun tá fẹ́ bá ìyàwó òun sùn pọ̀ ẹ tiẹ̀ dúpẹ́ pé idiọ̀tà rẹ̀ ò kòkòkò wá sọ pé bẹ́ẹ̀ ọmọjọ́ mẹ́jọ orí bóyá ìṣapá bíi John Cena ẹ máa dúpẹ́ o ẹ máa dúpẹ́ o. kì í tì í sẹ́jọ́ rẹ̀ bí ọba jẹ́ wípé orí ibú tí mọ́ mẹ́kẹ́ gba tẹran etí ní wọn ní borí èèyàn ọba burú ọrùn nìkan dún yàn bí ṣé díẹ̀ dúró náà ṣé bọ́mọdé ọba bá kẹ́kọ̀ọ́ ìbárọ̀ ọba ni àrọ́bá sì ní bàbá àtàn ni
ṣe kọ́mọ́kàn jẹ́ wípé wọ́n wí pé àgbàlagbà ń sọ̀rọ̀ pọ̀ àgbàlagbà ń sọ̀rọ̀ jù kọ́mọ́mọ́ wípé èèyàn fi ń banú ọmọ èké jẹ ni ṣé wọ́n gbọ́ wípé mágùn lọ́pàá bàbá ẹ̀ ni ìyá ẹ̀ náà ìrìn kọ́mọ́kàn máa báyìí ní ìrìn náà tí ìyá ẹ̀ náà tún rìn mọ́ mọ́ má bẹ́ẹ̀ pápóngbà náà lọ ni bí sọ́ọ̀mù èlì ni ẹ mọ̀ mọ́. ṣé mo ti sọ̀rọ̀ jù nítorí tábìlì ìyá ẹ̀ náà gbogbo ìtàn ìyá àti bàbá ẹ̀ ọwọ́ mi lọ́wọ́ ọ̀sẹ̀kù ọkùnkùn. n lè fẹ́ sọ̀rọ̀ tán náà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lórí ẹbí jàre kò kò ṣẹ̀ sí ara ẹ̀ tá a bá wá ní pé arákùnrin yẹn gọ̀gọ̀ wípé ìbọn ló fi pa ẹ́ ń kán kó má wàá lòbọn kó wá fọ ní silent killing kó lè yàwó ẹ̀ mágùn wá jẹ́ lọ́wọ́ níbẹ̀ òkú kan náà lọ́pọ̀ wọn. o tẹ jókòó tó kó apájọ ìbí Sean Paul yìí ó lè rí ṣe o ó lè rí ṣe o mẹ́kúrẹ́ yẹn lọ pé o. bọ́ ra túbọ̀ sùn kí lẹ̀ ń wá gan-an pàtó ṣe bí ìyàwó yín lélẹ̀ tó yẹ kẹ́ ṣègbéyàwó pẹ̀lú wọn ká mọ̀ pé ti níyàwó lé ẹ wá ń tẹ̀lé àwọn obìnrin olóbìnrin káàkiri kí lẹ fẹ́ fi gbogbo yẹn ṣe náà ẹ tiẹ̀ sọ fún mi nǹkan tẹ̀ ń wá gan-an nǹkan tẹ̀ rí lọ́bẹ̀ tẹ̀ fi wá ru ọwọ́. ẹ wo kò sálàyé kankan tí mo lè ṣe ní pé kẹ́ bá mi bẹ̀ gbogbo ẹbí kẹ́ má bínú nítorí ṣẹlẹ̀ náà kì í ṣe pé mi fúnra mi ni mo fọwọ́ mi fà ìrìn àjò tí mo fi pàdé ọmọbìnrin ó ṣe ṣẹlẹ̀ rèé. Sorry, but that's was she no. In fact, we were really impressed. As in, that was really nice. I appreciate it. She don't know me too. Oh, Emilio Ekima Dupe. In fact, I'm very grateful too. Yeah, hello. Ẹ káàárọ̀. Túbọ̀ sún náà ló ń sọ̀rọ̀ èmi náà ni. Bóyá network ni. Okay, kí n máa bọ̀. Oh, I'm very grateful. Thank you, thank you. Oh, thank you very much, sir. Thank you, sir. Thank you. Ẹ ṣé gan ni, sir. Oh, okay, ẹ ṣé gan, ẹ ṣé gan. Hello. Yeah, good morning. No. I mean, wọ́n ti approve ẹ̀. Oh, wonderful. Thank you very much. Thank you, sir. I will be on my way. All right, thank you very much. Ẹ ṣé gan. Ìfà mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o. Bí ti báwo? Surprise. Ìyanu ni nǹkan tó ṣẹlẹ̀ yìí o. For real. You see, for sometimes mo ń wáṣẹ́. But àwọn ibi tí mo ti wá send CV mi sí tó yẹ pé mo wọ́n tiẹ̀ ti ń sọ mi pé kò sọ náà there is no way this and that. Òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí láàárọ̀ ìsìn pé kí n máa bọ̀ wípé àwọn ṣe mistake ni o kí n máa bọ̀ kí n máa mú iṣẹ́ tiwa o. Wow, thank God, oh, that's good news. I'm happy for you. Congratulations. In fact. Olúwa ṣeun. Jẹ́ kí n tètè sẹ́, ká máa lọ. Oh God. Thank báwo kéde ọ̀rọ̀ yìí ẹ má bínú sí mi pé mo da ẹni dúró mo bí sí lórí laptop mi ni mo ti rò nǹkan tí mo lè ṣe lórí ọ̀rọ̀ ọkọ ẹ̀ ṣó ti yẹ ń sìn mi wá mọ bí Mr. Túbọ̀sún mi mọ bí ẹ ṣe good sí nínú oorun sísùn tẹ bá débi ní 8 láàárọ̀ ẹ ní bá mi so ó pè yín kẹ́ máa bọ̀ ní 9 o'clock láàárọ̀. àní o máa kọ́ mẹ́rin sá. ẹ wá ilé ẹ fẹ́ ta kẹ́ débi by 7:30 ó pẹ́ jù ní ká lè jọ dé báńkì ní 8 kankan ṣùtì yín sì tó ní mo fẹ́ gba owó kan fún yín 200,000 naira. Oh, thank you very much sir. wọ́n máa yá yín ṣùtì yín yín sìn gẹ́gẹ́ bí business tí o sọ pé ẹ fẹ́ máa ṣe tí wọ́n bá ti yá yín lówó yẹn ẹ gbìyànjú láti máa fi ṣòwò èrè tó bá wọlé ẹ̀kú sẹ́gbẹ̀ẹ́ kan ẹ mọ̀ kẹ́ máa ní láti dá owó ìpadà sí báńkì. Exactly. But mo fẹ́ kó ní sense of business
tó jẹ́ pé o ò ní lè ṣe bó ṣe wọ̀n ẹ́ wàá mọ̀ pé business is business èèyàn ó ṣe business èèyàn ó ní business kó fi mọ ẹbí wọn ò kí n fi mú ara èrè tó wà lórí ẹ̀wọ̀n bá tó bá dùn alẹ́ náà ni èèyàn náà irú ìyàwó yín tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yín ẹ̀ gbọ́dọ̀ fowó business yẹn mọ́ tó bá lóun ní 30,000 naira ní 200,000 naira tẹ́ bá yọ 30,000 ní 200 kí ló máa kó tó bá tú àsìkò tó yẹ kẹ́ dá owó padà lọ sí báńkì tẹ́ ẹ̀ bá kówó lọ síbẹ̀ tẹ́ bá máa lajú sẹ́fọ̀ lẹ́ ti máa ríra yín o so ti yẹ yín sí. Okay sir. Kò sí nǹkan méjì tí mo fi ń sọ ẹ̀yẹn ju pé kẹ́ ẹ lè ní sense of business lọ téèyàn bá ti ní sense of business problem ni àìmọye ọ̀pọ̀lọpọ̀ tó kó 5 million naira dání torí pé wọn ò ní sense of business wọn dẹ̀ wasted àrùn lásán tí ò ní sí èrè kankan mẹ́ mo lè fún yín ní 200,000 naira lọ́fẹ̀ẹ́ mo lè fún yín ní 500,000 naira lọ́fẹ̀ẹ́ mo mi ò ní fún yín torí mo fẹ́ build yín láti lẹ̀ kẹ́ ìfara yín náà lè dá dúró ẹ̀gẹ́ ẹ̀tẹ̀sìn. Okay sir. Tó bá di àárọ̀ la kí ẹ tètè débi káwọn ẹ̀ dé báńkì. Thank you very much sir. Ẹ ṣe kàńtà welcome. Ẹ nílà tóbi bá ti kọ́ ọkọ ẹ̀ ìyá yóò sì lé ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́. ìdájọ́ ṣé èmi lè wá sọ fún pé kí n wọ kitchen lọ sùn jẹ́ owó tó kọ́ mi bá ti rẹ́dì ẹ̀yẹn má wọ̀rẹ́ àwọn kitchen rẹ̀. Ẹ̀ta wọ́n. Alright, thanks bro. Thank you. Mo bí síbẹ̀. Thank you very much. Àwọn ní ẹ̀sìn tó lẹ́yìn ìgbà tó dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ lọ tọ̀ àfáà lọ wá ṣàlàyé fún mi. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah rabbil alamin. Ohun tí a mú mi rí nínú ìrìn àjò yín a mú mi rí ẹ̀yin àti arábìnrin kan. Arábìnrin yìí jẹ́ alálùbáríkọ ọmọ ó sì tún jẹ́ ológo ọmọ pẹ̀lú. Kódà ọlọ́run ọba ìdínà siratal mustaqim ọba olùfinimọ̀nà gẹ́gẹ́ bó ṣe fi yé mi ni wípé ọmọ obìnrin yìí gan lẹ bá ní àjọṣepọ̀ kẹ́yìn òun ló fa ìdí gbogbo tẹ̀sán kù ṣẹlẹ̀ sí yín. Àjọṣepọ̀. Bẹ́ẹ̀ ni. Àfà. Náà. Wípé nǹkan tẹ̀ ń try láti sọ ń sìn ni pé ọmọ tí mo bá lájọṣepọ̀ yìí ló fa gbogbo àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ sí mi. Bẹ́ẹ̀ ni arábìnrin ni tẹ́ ẹ bá lè gbìyànjú tẹ́ ẹ bá lè fi arábìnrin náà sílé gẹ́gẹ́ bí aya kẹ́ ẹ máa jírí láàárọ̀ kó máa súre fún yín. Allahu akbar, Allahu akbar, Allahu akbar kabira. Ògo yóò mọ̀ búyọ o ẹ gbọ́ mi bẹ́ẹ̀ sì ni ọlá yín ó tàn káàkiri àgbáláyé torí wípé ọlọ́run ni ọba ìdínà siratal mustaqim ọba olùfinimọ̀nà torí tó ọ̀nà tó fi hàn mí nínú ìrìn àjò ayé yín ni mò ń sọ fún yín. Ǹjẹ́ ẹ̀yin mọ ògo òṣùpá ògo yín ó tàn káàkiri ju ògo òṣùpá lọ. Ẹ jẹ́ tó wá sọ àwọn kan fún yín ṣègbé ẹ̀yin lẹ sọ wípé ẹ̀yin wá iṣẹ́ kiri tẹ́lẹ̀ ẹ máa wá di ẹni tó yẹ pé yóò mọ gba ogúnlọ́gọ̀ èèyàn síṣẹ́. Bẹ́ẹ̀ ni. Ó dà àfà. Náà. Ẹ ṣe gan. Èmi náà máa ṣàtúnṣe gbogbo ohun tó bá yẹ kí n ṣe màá ṣe máa dẹ̀ jẹ́ kẹ́ gbọ́. Ìgbà tó dẹ̀ ti pé obìnrin tó di pé ó fẹ́ ṣègbéyàwó a dẹ̀ ti dá dúró èmi náà ti gbà mo ti fẹ́ fẹ́yàwó tèmi. Ìgbà tó ní bí lẹ́yìn ọdún bíi méjì sẹ́yìn láìpẹ́ bí oṣù méjì sẹ́yìn ni mo tún pàdé mo tún ṣàgbákò ọmọbìnrin ni ó tún wá ń ṣàlàyé nípa ọkọ ẹ̀ fún mi. ṣé yípa aláìdá lọmọkùnrin ṣé Àbújá tó lóun lọ tó ló fẹ́ lọ gba contract náà rè tí ó bá ń ṣe ọṣẹ bí ọlá inú kan mi òun ló kó báyìí tó yẹ káṣírí ìtú ọ̀rọ̀ yóò ní ṣe. mo wulẹ̀ ṣe pé mèsè pé torí tó o bá sunkún tó o fi ṣépè fún ọ̀sẹ̀ ní ọ̀jẹ̀ má dẹ́ ní ọmọlá wù mí mo wulẹ̀ ṣe pé fún sọ́hùn kọ́ ajá o bí kò kan lọ yóò dẹ̀ mú ọ kọ́ kí o dé bí yànnà wù mí kejì ọlọ́run ní dání àjọ ẹrú ìwọ náà wo gbogbo àwọn ìrìn àjò mo ti lóhùn ọ̀wà jẹ́ agbáwé pé kádàrá ni àkọọ́lẹ̀ wọ́n ní wàláhùlá wàláhùwátà ilẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀sìn kò sí ọgbọ́n
kò ságbára tá a lè sà tọkọjá ètò ọlọ́run ìwọ̀mí dáríjì ó dùn àwa gan jù wọ́ gan tí ọjọ́ ìkíní lọ ọ̀pọ̀ tí ó ti ẹ̀ máa dá ni wípé tí ọlọ́run ò wípé kọ́fì máa fọ́ lórí kọ́fì ọ̀mọdé ẹni bàbá túpọ̀ ọ̀sán gan ìwọ̀mí bọ́ síbi kan wá bẹ́yàwó ẹ̀. fún ẹ̀gbọ́n yín ẹ má rò ó tó ti kọjá òun náà dìde ẹ kọ kò lè má dùn yà ó dùn èmi gan jù wọ́ lọ ó dùn mí jù ọ lọ àti ẹ̀dúpẹ́ tọ́lọ́run. Nìkan irú carelessness wo lélẹ̀ o kàn lọ complicate issue ni kí ni o bá dé pressure wo ni o bá dé báyìí o lọ yọ ìbọn wàá ju tọmọlọmọ tó bá kú kọ náà sọ fún mi tó bá pàwọ̀ bọ́ yẹn kọ́ èmi kọ́ ni mo mú ẹrin ìrìn tó fi discover nǹkan tó ṣẹlẹ̀ ni ìjọba mi sọ kó tó take step to take secondly tó ẹ gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n gbé lọ́dọ̀ ọlọ́pàá kí ló kó máa ṣẹlẹ̀ kárí àìtàn nìyẹn wọ́n sentence ẹni 15 years 20 years 30 years wọ́n á fi kún èjì ẹ̀ pẹ̀lú gbogbo challenges tó ti rí ní ayé ẹ̀ tó bá wá jáde kí ló kó fẹ́ ṣẹlẹ̀ tell me kí ló fẹ́ máa sọ. What kind of stupid carelessness is that? Ṣé kí mi á dúró díẹ̀ ni? Mo fò di 10 years tó torí kò ti jẹ́ ọ̀rẹ́ mi. Jẹ́ kí n sọ ọkàn fún ẹ, àjọ jẹ́ sọ́ọ̀nì kan náà, ìwọ̀n bá ni mo lè bá ẹ sáré mọ́, torí ó wise rárá. What kind of nonsense is that? Ta ló jẹ̀bi? No, ìwọ kọ́ ló gbóúnjẹ fájá jẹ ni. Ìwọ kọ́ ló gbóúnjẹ fún kìnìún jẹ. Ìwọ kọ́ ló gbóúnjẹ fún ológbò jẹ ni. Sọ fún mi náà. Àǹtí mi ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ tó lágbára gan ni o torí tí a bá bá ẹran wí kéèyàn bẹ́ràn wí ni o lóòótọ́ ọ̀rọ̀ yìí ẹbí lẹ́kọ̀ọ́ ló pọ̀ jù nínú ọ̀rọ̀ yìí wọ́n gbọ́dọ̀ fihàn jò yáwó yìí kó má lè gbàdìyẹ o ẹbí lẹ́kọ̀ọ́ ló pọ̀ jù kò lẹ́tọ̀ọ́ láti máa fi ẹ̀tọ́ ìyàwó ẹ̀ dùn. ó ṣe òbí òkú ọ̀rọ̀ ó ṣeun ẹbí wa kò ní dàrú òkú àdúrótì gbogbo àwa pẹ̀lú wọn ṣe lẹ́kọ̀ọ́ ó yà mí lẹ́nu fún ẹ gbogbo ohun tó ṣe yìí mi ò léwu àfitìmátà ní ohun tí mo sọ jáde lẹ́nu tí mo béèrè lọ́wọ́ ṣó gbàgbé ni ìwọ àtọ̀rẹ́ ẹ̀yìn ni mò ń sọ fún níjọ́ náà wípé bébí ò fẹ́ kọ́mọ mi fọ́mọ bọ̀dá ọmọ ìdílé ni mo fẹ́ kó fẹ́ ó mọ̀ pé mi ò fẹ́ kọ́mọ mi fẹ́ ọmọ ajá Èkó torí pé ajá Èkó wọn kì í ṣe ọlọ́dẹ ṣòrí báyìí ó jọ mí lójú ìwọ wá lọ gbébọn ọmọ tí wọ́n fi gbébọn yẹn ìwọ ṣe kí n fi ìlòfẹ́ síyàwó ẹ̀ kó lè máa rí dùn èyí tó yẹ pé mo mọ orú ọmọ sí mo bí wọ́n ti sọ fún mi láti kékeré pé ọmọ olóògbé ni pé tí ọkọ ẹ̀ bá ń dùn ún ìgbéga bá máa bọ́pọ̀ ẹ̀ ni ṣé wọ́n náà ti rí báyìí àtijọ́ tẹ wá bí ẹ̀ ń tọ̀ ṣé ó yẹ kó ṣe bẹ́ẹ̀ ó yẹ kó ṣe bẹ́ẹ̀ mo ti rí ẹ ní ọmọ dáadáa ó mọ̀ pé ìmú tẹ̀mí mú ẹ ìmú ọmọ ni mi ìmú ẹ̀mú ọkọ mọ̀ lẹ́kọ̀ọ́ ó jọ mí lójú ó jọ mí lójú. mọ́ mi wá ẹ má bínú gbogbo ọ̀rọ̀ náà lèmi náà ti bá sọ mo lè bá wí gan bẹ́ẹ̀ nítorí Ọlọ́run ẹ bá mi dáríjì lẹ́kọ̀ọ́ 1 2 ẹ bá mi bẹ̀ lára kó foríjì ìjọ tó lọ́lọ́. bọ̀bọ̀ lẹ́jẹ̀ kò síbi tí máa ti lẹ́kọ̀ọ́ sí i èmi ò kì í ṣèyáàyà mi ò ṣèyà burúkú rárá èmi máa ń ra ibi ìjókòó fọmọ tèmi ni ẹyọ kan tí mò ń wò lójú ni mi ìfẹ́ káyé ẹ̀ bàjẹ́ ó ní gbogbo èyí tí mò ń ṣe màá ní kó jáde lọ kó kúkú lọ bẹ́ẹ̀ pátápátá ni àwọn ọlọ́ọ̀ máa jẹ
Ọlọ́run má jẹ́ nígbà tí ìwọ náà ti rí sí tó ti dájú ẹ lójú ìwọ ló máa wá tẹ́rù ẹ̀ lára òdìdé sì kò kúnlẹ̀ kò bí ọ̀pọ̀ nítorí pé ìwọ náà níbi tó gbà ṣe ọkọ ẹ̀ ò gbọ́ bó tiẹ̀ jẹ́ ọkọ ẹ̀ ló dá wá gbogbo ẹ̀ lẹ̀ ó ṣe é náà ó yára kúnlẹ̀ kò bí ọkọ ẹ̀ ìwọ náà níbi tó gbà ṣe ọkọ ẹ̀ bẹ ọkọ ẹ̀ ṣe bàrà oṣù ojú òde tiẹ̀ ilé àṣìṣe ọ̀nà tiẹ̀ náà ò ní dáàrú lágbára náà wúrà wà pẹ̀lú ẹ̀ bó ṣe dúró ti lẹ́kọ̀ọ́ èṣù ẹ̀ṣẹ̀ ò ní yáàyè ó ṣe mo dúpẹ́ ó ṣe wọn mọ̀ yá mi. Assalamualaikum. Assalamualaikum. Mo expect pé wọ́n ti wà ní ibi iṣẹ́. Ẹ wá lè wá dúró ṣe ní ibi báyìí pẹ̀lú towel nídìí. Ṣé o mọ̀ pé wọ́n mọ̀ lọ sí ibi iṣẹ́ kankan? Ṣé kò sí o? Torí wípé bó ṣe gbé Ayọ̀mídé lọ sí school yẹn. Ọ̀hún tí tó bá ṣetán láti jáde padà lọ gbé wá sílé. Inú yàrá lèmi àti ti máa ṣiṣẹ́ lẹ́nu. Listen, you know why? Why? Torí wípé mo ṣẹ̀ṣẹ̀ discover àwọn nǹkan tí mo ti miss látọjọ́ yẹn. Really? Yeah. Ọlámilékan. Ọlámilékan. Ẹkùn. Ẹkùn. Àbí wọ́n ló fẹ́ pa mí. Àfi bí pé mo ṣe mọ̀ ẹ́. Àbí pa ṣe múra for the first time. Are you kidding me? Honestly speaking. Wow. As you know, impress me. Mo mọ̀ pé hot báyìí. Mo mọ̀ pé hot tó yìí. Lára. What? Ẹ ṣe mi léṣe. Bọ́ jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Ṣorí lọ́wọ́ tá a wà yìí. You see, àṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò ni. Tell me something. Yeah. Lóòótọ́. Oh, ṣorí èmi àti ẹ̀, a máa lọ sí bedroom, a máa wẹ̀, tá a bá wẹ̀ tán, a jẹun. A máa jẹun tán abẹ́ ẹ̀ part 1, 2, 3, 4, 5, 6, 7, 8. I'm so happy. Thank you. Ṣorí ó múlò mi dùn. Báwo ni? Fine sir. Sales rep. Yes sir. Mo ṣe àwọn òpin ilé ìwà ló ti dídì ìbò lódà. Mo ń lọ bí iṣẹ́ ni. Ó ń lọ síbi iṣẹ́. That's good, that's good. Yeah. Gary. So happy. This is amazing. This is unbelievable. Thank God. Oh my God. Sorry now, This is so very for you. Ṣé bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, olóore. Baby. What? Now let me gist you.
mo ṣe lọ sí iṣẹ́ mo ṣe dé bus stop mo kò dúró mọ́ wa mọ́tò chief kan náà àwọn customers àwọn kan park sẹ́gbẹ̀ẹ́ mi kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n ti wá mi dé ọ́fíìsì òun ò rí mi o bó ṣe fún mi ní check nìyẹn ó ní náà má ti gbọ́yé tó wà bẹ́ẹ̀ guess what ó ní nǹkan tá à ń ṣe ní iṣẹ́ wa ó fẹ́ kí mi náà dá irú lè ṣe ẹ̀ sílẹ̀ kí máa ṣe the same thing the man gave me 12 million naira. It's really amazing. Oh my God. Baba, oh Baba. Ẹ ṣé o Baba. Ẹ ṣé o Baba. Àwa dúpẹ́ Baba. àràmàǹdà ògo tó yí wọn ká bàbá ológo jùlọ tó dáhùn gbogbo pẹ̀lú ògo. ó dáhùn gbogbo